Yes, ẹ káàbọ̀ sórí ètò Lady K Ifeoluwa show. The baby of Yoruba nation, as usual, Fèyí Kọ́gbọ́n jẹ́ ká rí gbọ́, ó tuntun ti dé o. Mo tún ti lọ gbé jẹ́ ká rí gbọ́ wá o báwo ló ṣe ń lọ nílé agodo. Mo tún ti lọ gbé wá ọgbọ́n lọ́gbọ́n la fi ń ṣọgbọ́n. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bully anybody. Don't bully anybody. Don't harass anybody. We are here to analyze, to learn. We are here to do what? We are here to learn. Not to insult anybody. Not to bully anybody. Just watch the program, listen to it, chew it, digest it, and swallow it. And learn one or two things from it. That is why I'm bringing out this video here. For us to learn. So please and please, mommy and daddy, I don't want anybody to insult anybody on this program. Don't harass anybody. Don't bully anybody on my platform. This platform, Lady K Ifeoluwa show platform, is for peacemaker. It's not for violence. It's not for harassment. It's not for bully. So please and please, ẹ má bully. Ó yá, ẹ jẹ́ ká lọ gbọ́ bó ṣe tún lọ. Ẹ jẹ́ àṣẹ kíni ká gbórí wọlé. Ká kẹ́kọ̀ọ́. Tá bá ti wá kẹ́kọ̀ọ́ tán. Àwa polówó gbogbo àwọn latest wọn tá ṣẹ̀ṣẹ̀ tún ní máa wá já yín sí ó yẹ já lọ bẹ̀. Gbájé wọn náà máa bàjẹ́ ni nǹkan tó ń da tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún wọn máa bẹ̀rẹ̀ sí bàjẹ́. Tó bẹ́ẹ̀ ló ṣe dá kí wọ́n máa ṣe dáadáa o. Ẹ má ṣe ká o. Ẹ jẹ́ kó ṣe o. Má gbọ́wọ́ ibi sẹ́lẹ̀ lẹ́ni o. Ó ti yẹ ń sìn. Bìkọ́ tó o bá ti ṣe ká, afẹ́fẹ́ ibi ò lè fẹ́ lù ẹ o. Tó máa ràn wá kò ní dọ́dọ̀ ẹ o. Ẹni tó ń ṣe ká ló máa lọ bá o. Ti yẹ ń sìn because gbogbo ẹ̀mí tó mọ́ máa ṣe é lọ má dá mi dá ṣòro mi bá mi ṣe o bàbá Olúwa má bá mi ṣe ọ̀gá ògo má ṣe é lọ má dá mi dá ṣòro mi bá mi ṣe o bàbá mo fẹ́ kó bá mi ṣe má ṣe é lọ má mi dá ṣòro mi bá mi ṣe o bàbá Olúwa má bá mi ṣe bàbá mo ń gbọ́ ìjàre àtórí ṣe ẹlú gbogbo bàbá lábúlé give your life to Christ. You see yourself. Ó rí pé ìgbà tí mo padà lẹ́yìn ẹ̀ ó mọ̀ pé mo máa ń ṣe ẹ̀sìn bàbá mi mo give my life to Christ wọ́n pè mí tí ó ti yé ìyá àwọn dáàdì wọ́n pè mí tí because mo ti dẹ̀yìn lẹ́yìn ẹ̀ èmi àti èṣù àti yapa mo fi ara mi fún Jésù Kristi mo fẹ́ wo agbára tó ní ó mo bá tù tèmi àti ẹjọ́ pè mí òye ìyá ó máa fẹ́ kí àwọn èèyàn kú ni mo wá gbogbo àwọn tó lọ bá àwọn má ṣe rere àwọn tí wọn kì í kú oríire rí tọmọtọmọ wọn ni o wọn ṣe oríire rí wọn kí wọn kú oríire ní gbogbo àwọn tó so mọ́ ẹ pátápátá lórí kan ni wọn kí wọn kó sí àwọn tó bá so mọ́ ayé wọn máa ń bàjẹ́ ní Lizzy ayé ẹ bàjẹ́ lẹ́ni mo ti róyè kan lọ bá mi ṣe fídíò ṣọ́ọ̀bù wa ó máa lẹ́tìkẹ́ ẹ sábọ́dù sọ̀rọ̀ ṣó yẹn gbáski ọlọ́wọ́n bá ń gbọ́ wọ́n jí mi lóru mo sọ fẹ́ nìyẹn pé àfi tí bá sùn tí bá ti jí máa wọ ẹ sábọ́dù ìgbà tí mo ṣe gbogbo ọ̀dà láwọn tí mo débi mi gbọ́dọ̀ má ṣe fídíò yẹn gbáski ẹ lọ wo fídíò yẹn láti 3 hours 24 minutes èmi wo gbogbo ẹ ní ojú ti yẹn sìn ẹ ti Lizzy tó concern mi 3 hours 24 minutes òní kẹtì lọ́wọ́ ibẹ̀ ni ẹ sábọ̀dì ti bẹ̀rẹ̀ 3 hours 24 minutes ibẹ̀ ni ẹ sábọ̀dì ti bẹ̀rẹ̀ ti Lizzy ó ti yín àwọn kọ̀ọ̀kan wà ń bẹ tó gbá skilicious ó dùn náà ọjọ́ ti yẹn sìn but ti Lizzy yẹn no tó fi máa kọ́ ti ẹ̀ jáde 3 hours 24 minutes 24 minutes 16 seconds bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti 24 minutes ó ti yẹn sìn torí pé ọwọ́ yín lè máa dé 16 seconds yẹn bẹ́ẹ̀ láti 24 minutes 3 hours 24 minutes ẹ sábọ́dù dẹ̀ sọ yẹn bá nú ẹ̀ dẹ̀ ṣe mí ẹ sábọ́dù dẹ̀ sọ fún ẹ nígbà yẹn bóyá sọ náà ló ṣe sọ nínú show yìí náà ló ṣe sọ nígbà yẹn so many years ago bóyá ó sọ fún ẹ pé frankers kò kí ń bí nǹkan tó dáa tẹ̀bí àwọn tó rò bóyá o lè bá wọn pa ẹ sábọ́dù ṣé kò yẹ ẹ sábọ́dù ọ̀hún ló fi ẹ ṣẹlẹ́yà lẹ́nu ògbésí ayé ẹ wọ́n ti rò bóyá sábọ́dù máa kú because gbogbo ìgbésí ayé wọn kéèyàn kú ni èèyàn tó bá ti wà láyé kó wo pé ẹlẹ́ran ara tòun mi ìfẹ́ mọ bó ṣe lè ṣẹ́ tó bọ̀ kókú kò lè dá fún ẹ láyé kò lè dá fún ẹ. Lizzy mo sọ fún ẹ pé funfun ni mo gbé dání funfun bíbélì mi kò kí ń parọ́ fún mi ó wí pé mo bẹ́ẹ̀ drop family side mi mo drop ẹ because I will never worship negativities with my God. You see yourself? I totally surrender my life to Christ. Do you understand? Because the battle I'm about to face, it is only Almighty God that can quench the war for me. Mo wú ẹ lulẹ̀, gbogbo nǹkan tó ní. Ìyábọ̀ tó rò pé ó máa fi estate lẹ̀, ìwọ lọ ti estate yẹn pa.
wọ́n mú ilé ẹ̀ tó ń kígbe ó ra ní o ó ra ní o mo ní ìkọ́ ló ní o ìwọ ló nílé o ìjọba gbà court case tó ní láyé ẹ̀ ó gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ̀ look at your life ṣọ́ọ̀bù ẹ̀ wọ́n ti yóò tẹ́wú tó ń débẹ̀ ó wá lọ gbẹ̀ǹkulé wọ́n gbọ́dọ̀ lọ bá mi yá o ọlọ́run tètè lọ 50,000 lówó iṣẹ́ tó tiẹ̀ lọ ṣe fídíò ṣọ́ọ̀bù Lizzy 50,000 naira lówó iṣẹ́ tó yẹ tó tiẹ̀ mi máa tún fún ẹ lówó mọ́tò wọ́n ti lọ síbẹ̀ o Lizzy wò gbèsè ayé ẹ̀ abálájọ tó fi sọ yí pé olórí burúkú ọmọ òfò olóṣì Sodiq agbálájọ tó fi sọ yí pé ó lọ kọ́ṣẹ́ èmi náà wò pa màtẹ́bà Esabod sọ ó ní Sodiq lọ kọ́ṣẹ́ Sodiq tó ń bẹ ṣe gbogbo voice note Facebook tó ń bẹ páàkì ẹ̀ káàkiri tí mo sọ fún nígbà yẹn pé ọmọ yìí wàhálà tó ń mú wá sínú gbèsè ayé ẹ̀ òun ló jẹ́ kan gbogbo nǹkan pátápátá títí kan comment a máa bẹ lọ kó a máa lọ kó fún ẹ jẹ́ kó ìròyìn gbèsè ayé ẹ lọ́jọ́ tèmi ó wo bí ó ṣe nǹkan tó dáná Máyọ̀wọ́ ò ṣe dáadáa ó ti yẹn sì Anna Máyọ̀wọ́ ìgbà tí mi bá ti send ibi tán ti ń bu ẹ sí ẹ ṣòbó máa lálàáfíà wà lálàáfíà bó lórí burúkú ní ẹni tó máa send ibi tí wọ́n ti ń jà ibi tí wọ́n ti ń bá ẹ tiẹ̀ jẹ́ ibi tán ti ń bú ẹ ẹni tó máa send sí òun ló dájú nú ayé ṣùgbọ́n ẹni tí ò bẹ send ẹ èèyàn burúkú ni wò gbèsè ayé ẹ lọ́jọ́ tèmi ìwọ gangan là ṣàmẹ́gun ṣé ò wá ṣàṣàmẹ́gun mi kàn fẹ́ pé dádì mi ni kó wo báyé ẹ ọgbọ́n àkọ́tí dádì mi sọ pé ayé ẹ máa bàjẹ́ jù báyìí lọ bí kí n lọ fọkàn mi balẹ̀ ayé á bàjẹ́ jù báyìí pé 100 ayé gbogbo yẹn á bàjẹ́ jù báyìí lọ tí kò yẹ my daddy ló sọ bẹ́ẹ̀ ó ní ayé gbogbo yẹn á bàjẹ́ jù bẹ́ẹ̀ lọ pé 100 àfi tí mi bá wọn Lizzy lọ́wọ́ pẹ̀lú gbogbo inú mi kò yẹ ní Lizzy wá sọ pé òun fẹ́ wá ṣubú ẹ wá sọ pé lórí burúkú yín fẹ́ ràn lọ́wọ́ ẹ ajé yín máa bàjẹ́ táyé yín bá bàjẹ́ tán á tún ran àwọn ọmọ tẹbí wàláì ayé yín á bàjẹ́ pátápátá màá sọ fún yín pé no mercy kò yé ìyá yín ayé ẹ padà bàjẹ́ mo nílé 20 ọdún lọ sí lò nílùú òyìnbó wọn nílẹ̀ wọn rálé Lizzy ó mà lọ ń gbélé onílé nìyẹn ẹ jẹ́ ká yá fídíò màmá Esabod ẹjọ́ ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ Esabod mo ti share sórí page mi ibi tí kinní yẹn gbé mi dé mo gbé sórí page mi láàárọ̀ mo ò care gbogbo nǹkan tí Esabod sọ nínú fídíò I don't care anybody tó bá wí bad anybody tó bá wí I don't care mo gbé fídíò yẹn torí pé fídíò yẹn ó wọ̀ tẹ̀ ẹ rí Esabod bó ṣe ń wà fídíò yìí ó ní di speaker ó ní di speaker tẹ bá rí Esabod bó ṣe ń sọ̀rọ̀ mo tún wá tún wò bá ṣé ṣó tí wọ́n sọ pé Esabod ṣe lélẹ̀ wọ́n á lọ ń wá mi wọ́n á lọ bẹ́ẹ̀ ni pé ṣé o lè send link yẹn sí mi torí pé ẹni tó ń sọ̀rọ̀ yìí kò ń ṣe Esabod ń sọ̀rọ̀ kéékèèké Esabod ń sọ̀rọ̀ kéékèèké kó lè mọ̀ yí pé kò jan gbogbo ẹ̀yin tó fún jẹ lórí social media lórí show yìí wàláì tó bá ń gbọ́ farabalẹ̀ ṣiṣẹ́ yín kòkò mi o ti Lizzy ló kọ́ rí Lizzy ó ba yí ẹ jẹ́ ṣamala ó tún àṣírí ilé tí ò ń ṣe tiẹ̀ ilé tó lọ jí gbé ilé tó lọ I need the speaker láti lè fi ṣe fídíò ìbọn mo ní speaker ó dùn mí gan máa kọ́ tiẹ̀ jáde mi gbọ́dọ̀ kọ́ ti fídíò yìí jáde kẹ́ lè understand ẹ lọ sí ibi tí àṣírí Lizzy ti tú ó ti yẹyin sí mo ní láti pe ẹnìkan pé yé ó rí gbèsè ayé Lizzy Esabod sọ̀rọ̀ tàbá dẹ̀ wá òfin tó ìjọ tí wọ́n sọ pé kó lọ ṣe show nínú ṣọ́ọ̀bù ẹ ṣé o mọ̀ pé wọ́n sọ yí Esabod jẹ́ ká mọ̀ pé ẹ̀ǹkùlé ló gbà wọlé wọ́n ní wọn ò dẹ̀ bí eré mọ́ láti ó mọ̀ pé Esabod mọ gbogbo àwọn ó ti yí ẹ̀ ń sìn ṣé o mọ̀ pé ó ti yí ẹ ṣé o mọ̀ pé ìwọ náà máa ń sọ pé gbogbo àwọn tó ń ṣe kinní àwọn ló lọ ń bẹ Esabod ṣé o mọ̀ pé ó di dandan gbogbo show tó ṣe lálẹ́ àná ṣé o mọ̀ yí tó òtítọ́ wà nínú ẹ̀ ṣé ìwọ náà mọ̀ ó dẹ̀ mọ̀ pé Esabod ṣe wà yẹn kò sí nǹkan tí ò ní jábọ́ lẹ́nu ẹ̀ bí ìwé ẹni tó jẹ́ ó máa sọ síta ó máa sọ bó ṣe yẹ kó sọ gangan ó lè máa play voice note ẹnìyẹn ṣùgbọ́n ó máa sọ gangan Lizzy ayé ẹ ti ṣàmọlámọlá ìwọ náà wò àwọn tó súnmọ́ ẹ mélòó nínú wọn ló ṣoríire jọba mi tọ́ka ìṣoríire tí wọ́n ní bá mi tọ́ka ẹ kò sí kankan nínú wọn tó ṣoríire ìwọ náà wò ní súnmọ́ tó súnmọ́ ẹ àwọn ọmọ tó wà lẹ́yìn ẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní tọrọ jẹ because kò sí kankan nínú wọn kò sí kankan nínú àwọn gan tọrọ jẹ ní lórí social media gbogbo ẹ̀ lárí kò sí kankan nínú wọn tó lè fún wọn ní common 5,000 naira wọn ṣe give away 5,000 yìí kò sí kankan nínú wọn tó lè fún wọn ní 5,000 naira gbogbo wọn oníbàárà ni wọn títí dé òfò bí ń pé oníbàárà ni òfò bí ń pé tó wà nínú ìlú òyìnbó tó ń jẹjẹ rírí títí dé òfò bí ń pé tó wà nínú UK ó ń jẹjẹ rírí ni ṣé ò ní gbogbo wọn ni tó bá rí gbogbo wọn lórí social media wọn máa ń tọrọ jẹ ni wọn máa gbá àkáǹtì síta ni pé kó máa dáwó fún wọn bá bíyà ńlá ni wọn bá bíyà ńlá gbogbo àwọn tó sún wọn yẹn só di dandan àwọn ọmọ tó wà lẹ́yìn ebi máa pa wọn then go hungry níbo
bọ̀. Ẹ má bínú fóònù yìí ó ti wọ show tí mo ń ṣe tó ẹ̀mí ṣe yọ kúrò ní àwọn place mi létí mi. Ṣé kò yẹ yín sí? Look at your life. Oni bára wá pọ̀ gan nínú òun ẹ̀ nínú gbogbo àwọn ọmọ ẹrú ẹ̀ tó kó kiri. Bára gbogbo wọn bẹ̀ sí ń ṣe bára, wọ́n máa wá sínú WhatsApp, wọ́n máa wá sínú inbox, wọ́n máa lọ sórí comment section káàkiri. Baby ṣe ń pa wọn tó. Ó rí gbogbo wọn ni because ó ní nǹkan kan tó lè offer wọn. Ó yẹ èmi ni mo bo àṣírí ẹ̀, èmi ni mo jí aláṣírí ẹ̀ tí mo bo àṣírí ẹ̀. Ó ní nǹkan kan tó lè bọ́ ọ̀dà kò yé ìyá ẹ̀. Ó wá rò bóyá Anna Mayowa ló fẹ́ fi pa lórí social media táyé ẹ̀ máa bàjẹ́. Kò yé ìyá ẹ̀. Táyé ẹ̀ máa bàjẹ́. Ó mọ nǹkan tí dádì sọ ni. Ó mọ nǹkan tí dádì sọ. Dádì sọ yí pé èmi gan fún ara ẹ̀, èmi gan fún ara mi máa bẹ́ẹ̀ sunkún táyé ẹ̀ ṣe máa bàjẹ́ pátápátá. Ẹ máa bẹ́ẹ̀ ké. Kò tí yé ìyá ẹ̀. Pé anybody tó bá tún cross láti ràn ìyá ẹ̀ lọ́wọ́, ayé ẹni yẹn náà bàjẹ́. Bàtí dádì sọ́ngbà mi pé kó fast ni, ó ti yẹ. Ó ní kí n má worry ṣe pé kíkan bá ṣe ń wọlé, kíkan bá ṣe ń dákẹ́ ìmí máa jáde ni. Bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe rí ọlọ́wọ́ bá ń gbọ́. Máa pe dádì láàárọ̀ yìí. Ìgbà tí kí n tó wá sórí Facebook fẹ́ pè wọ́n ni o. Pé wọ́n ti gba ilé àti ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀. Dádì Dansaki. Ẹ má wò mí báyìí. Ẹ má wò mí báyìí. May God bless you, sir. Because ẹ wọ̀nù mi ní 5 years ago. Ṣé kò yé yín? Ẹ sọ̀rọ̀ yẹn nígbà yẹn o. Ẹni pé kò kí ń ṣèyàn. Pé kò kí ń ṣèyàn tó máa ń ṣe ẹnikẹ́ni láàánú. Pé ó máa fi ibi san mí. Olótí o, mo ní máa bẹ́ẹ̀ nìyí lọ. No. Báwo lè ṣe máa sọ pé ó máa fi ibi san mí? Ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi. Ẹni ó máa fi ibi san mí sẹ́ mo ní láíláí mi ò gbọ́ràn. Ṣé mo pé mo tẹ́fẹ̀ẹ́ mi máa láì kí n tẹ́fẹ̀ẹ́ nù mí. Mo ní ẹ má worry jàre. Ìwé èèyàn báyìí kò ní rí bẹ́ẹ̀. Ẹ ti repeat ẹ̀ over 5 years ago. Ẹ ti predict ẹ̀. Títorí ẹ̀ mi bá yín sọ̀rọ̀. Mi ò bá yín sọ̀rọ̀. Mi ò bá yín sọ̀rọ̀. Ọ̀ntí ìgbà tó fi ibi san mí. Ẹ tó wá pè mí lórí fóònù pé ṣé mi sọ fún ẹ ọmọ mi. Mo sọ fún àbí mo sọ fún ẹ. Ó ti torí ẹ̀ ò bá mi sọ̀rọ̀ fún odidi ọdún 5. Ní ẹ má bínú dádì. Mo ní tẹ́ bá ti gbàdúrà tẹ́ bá ti sọ fún mi, mo ń gbọ́ràn. Ẹ má bínú. Bẹ́ẹ̀ ni mo ń gbọ́ràn. Dádì sọ pé lọ sọ rẹ sínú àwẹ̀. Àwọn nǹkan òṣì tí èmi tó yẹ pé mi gbọ́dọ̀ débi dúdú. Mo bẹ̀rẹ̀ sí ní ṣe family, mo bẹ̀rẹ̀ sí ní ṣe kíní àwọn dádì wa, nínú àwọn bàbá mi. Mo bẹ̀rẹ̀ sí ní ṣe dúdú. Mo rò pé dádì sọ pé kí lọ sọ ra mi sáwẹ̀. Ìlọsọ tí bá ti gbàwẹ̀ ọ̀sẹ̀ kan máa lọ bá dádì ṣé ó ti tó ní ó ti continue tí bá ti gbàwẹ̀ ọ̀sẹ̀ kejì máa lọ bá dádì ṣé ó ti tó máa ní continue láti máa gbà. Mo ní pé mo ti ṣetán láti máa gbọ́ ẹnu yín báyìí. Mo ṣe ń ṣe àwẹ̀ yẹn lọ. Mo ṣe ṣe wọ September. Kí dádì tó wá sọ fún mi pé kí n stop. Mo ní pé sure, mo ní pé yes. Jẹ́ pé ó sa ẹni ogun Ọlọ́run máa dúró dè. Torí gbèsè ayé ìtorí ẹ̀ ó mọ̀ pé ní òun ṣe èmi náà òun ṣe èèyàn tó gbádùn òye wàá máa gbọ́ ọmọ mi ṣépè màá máa gbàdúrà fọmọ ẹ̀. Ọ̀rọ̀ tó sọ fún mi ni ọ̀rọ̀ Ọlọ́run tó fi bọ́ mi ni kò yé ìyá ẹ̀ èmi náà gbádùn màá ti gbọ́ ọmọ ẹ ṣépè nígbà ògbà. Bọ̀wé wọ́n sọ fún mi pé ẹni ìka tó bá ṣe ní gbọ́dọ̀ fi ìka ṣe padà. Gbogbo sí ayé ẹ̀ báyìí lẹ́nu Ọlọ́run ló sọ pé kí n máa gbọ́ nǹkan tó sọ. Mi gbọ́dọ̀ fi ìka ṣe padà mi ì dẹ̀ fi ìka ṣe padà jọ ta ní èpè yẹn já. Ó dùn mọ́ mi gẹ́ngẹ́ ẹ̀yẹ̀yàn ẹ̀ pé máa lè sọ fún yín ẹ má ṣe bí o tó ti yẹ yín sìn ẹ má ṣe bí fún yàn o ẹ gbọ́ràn sí pásítọ̀ yín lẹ́nu ẹnikẹ́ni tó bá jẹ́ bíi pásítọ̀ sí yín bíi ẹni tó máa ń sọ vision sí yín bíi pásítọ̀ always listen to that person because they are the seer they saw they always see the future do you understand kò tí yẹ yín ni do you understand dáàdi jẹ́ kí n mọ̀ yí pé gbogbo nǹkan tó máa sọnù lọ́wọ́ mi làwọn ń try láti sọ fún mi ṣé kò yẹ yín sìn gbogbo nǹkan tó máa sọnù lọ́wọ́ mi làwọn ń try láti sọ fún mi ẹ wo Lizzy lọ́jọ́ tèmi I'm so super duper happy pé mo wà lára àwọn tó rejoice kò dẹ̀ tí tán ó sì máa bàjẹ́ jù bẹ́ẹ̀ yẹn I'm telling you Lizzy Anjorin gbogbo nǹkan tó ní pátápátá ló máa wálẹ̀ fún mi àfi tó bá wọlé àyà yìí ṣó ti rí ikú tó fi ń lé mi yẹn àfi tó bá kú ikú yẹn ló máa dùn mọ́ mi nínú òye yà àfi tó bá kú ikú yẹn ẹ̀yin èèyàn tẹ́ẹ̀ tí ìwọ Esabod ẹ lọ wọ Esabod ó wà lórí péjì mi ó wà lórí mọ́mí Anna Mayowa 1 ẹ lọ wọ Esabod láti àwọn tó wà ń bẹ àwọn tó wà láti 3 hours something yẹn ṣó ti yẹ yín sìn saga ni ṣó ti yẹ yín ẹ lọ wo Esabod gangan láti 3 hours 24 minutes Lizzy ni mo gbé sórí ni guys ẹ lọ wo Esabod láti 3 hours ó ti yẹ yín sìn láti 3 hours 24 minutes mo gbé yẹn sórí ni ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ ni pé
ah ìwò bí ẹ máa gbọ́ o ẹ máa listen dáadáa ni o máa yọ gbogbo ní. ẹni tó pè mí lóru yẹn ayé yín máa dàmà ẹ ṣeun gan oyin anamáyọwọ ẹ mí sí mo ní mo ti sùn àwọn tá a ti máa ń sùn before 7 táwọn tó wẹ bí mo ṣe ń sọ̀rọ̀ ṣe ṣó lánàá mi lè ṣe ṣó dáadáa ẹ bí mo ṣe ń sọ̀rọ̀ ṣe because gbogbo ilé wa ti sùn so mi ní máa disturb àwọn èèyàn tó ti sùn ẹ pé inú ilé tí mo wà inú yàrá mi tí mo wà gan mi lè máa sọ̀rọ̀ jù. Yes. ẹ má listen sí eléyìí o because kò ṣe mi try láti fẹ́ fi sí okay o ti fẹ́ dé ti Lizzy ẹ má worry nípa ilé eléyìí mi lè rí ṣe mo ṣe tì tírí àwọn ẹ ṣáà má worry nípa ilé eléyìí kan la wà interested. ṣé ń gbọ́ ọ̀rọ̀ ẹ sábọ̀ àti dọ́dọ̀ rí Lizzy 3 hours 34 ẹ ṣàgbé sí 3 hours 24 minutes 37 34 34 30 seconds. Social media ti ẹyin sí. Wọ́n dẹ̀ ní ilé Ìbàdàn àdúgbò wo ní Ìbàdàn. Good morning ma. Asọ́mọ̀ Ìbàdàn àsokò Ìbàdàn ó yẹ kí n bẹ̀rẹ̀ sí. Kí tó ṣó environment ibi tó wà. Wọ́n ti gbalẹ̀ lọ́wọ́ lé sí. Kí tó ṣe bọ́ọ̀lù post lọ́wọ́ sẹ́nitọ̀. Sẹ́nitọ̀ Mùsùlùmí sẹ́nitọ̀ Mùsùlùmí ló wà. Ṣé ń gbọ́ ilé dẹ̀dẹ̀ mọ̀ pé Esabod máa ń rí information àwọn èèyàn tó bá mọ̀ ìpè yes òun bẹ́ Esabod jà ṣó ti yẹ yín sìn wọ́n máa lọ fún Esabod ní information ẹ̀ àwọn tó súnmọ́ ẹ̀ náà ni tí kò yẹ ẹ̀ sìn Lizzy ò lè sun lé ẹ̀ lájà mọ́ Fọlá o Lizzy ṣó ti bí gbèsè ayé ẹ̀ tó sọ pé Fọlá ẹni sì wẹ́ mọ̀ pé mi ń ṣe analysis ni Lizzy ṣó ti bí gbèsè ayé ẹ̀ tó sọ pé Fọlá ò lè gbé lájà àṣewọ̀ lọ́ lé kúrò lájà wọ́n wá lé Lizzy kúrò lájà ẹ bá wa lé sí ti Kútọ́nù nínú kẹ́ lé sí o kó máa lọ sílùú ẹ̀ pátápátá ó ti yẹ yín gbogbo òṣì tó sọ pé òun wá ṣe lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé oògùn èpè àwọn ọmọ ọlọ́mọ tí ò bímọ sáyé tó jẹ́ pé àgàn ni ẹ bá wa lé sí Kútọ́nù ẹ̀ kó wà bẹ́ẹ̀ kó máa lọ bá wọn ṣépè nílùú ẹ̀ ìlú tó ti wá nìyẹn bá wa lé síbẹ̀ ó ní ọmọ ègùn lòun ń ṣọmọ Yorùbá èmi ò mọ nǹkan tó ń ṣe láàrin àwọn Yorùbá kán bá wa lé sí ìlú tó ti wá. ẹ máa gbọ́ ilé tí Lizzy fi hàn yín lórí Facebook ó ṣòun lónìí kẹ́ ń gbọ́ tẹ́ bá gbọ́ tí bá délé máa fi speaker ṣe. Orí kí mo ti di stalker sí ẹ lọ́rùn. Esabod ó gbé fún wa. Báwo ló ṣe máa kúrọ́ pé wò ló kọ́ lé iṣẹ́ níbi tó lọ nìbàdàn. Ṣé gbọ́ olóṣì tí ò ní foundation tó bá tiẹ̀ ẹ jẹ́ sọ kíní kan fún yín Lizzy ò lè kọ́lé sí Ìbàdàn láíláí wàláì kọ́ máa ta ilẹ̀ Ìbàdàn ní £5 kò ní kọ́ ṣé kò yẹ yín sìn ó láìkì ilẹ̀ tó yẹ pé ó máa fún ní owó púpọ̀ tí ẹ pé tó bá ta ó máa rí géènì púpọ̀ ó sì mọ̀ pé àwọn ilẹ̀ ibẹ̀ yẹn 1 million ni 2 million ni ó pọ̀ ju àríwú ẹ̀rí 3 million so kò ní ta wulẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ lè kọ́lé síbẹ̀ láíláí ìjọba ló lè dànù mo sọ fún yín mo ní Lizzy ò lè wọlé ẹ̀ mọ́ nínú show tí mo ṣe lánàá aṣọ òdodo ni èmi ò bí ẹni tó send voice note sí mi mo ò bó ń parọ́ ni mi mọ̀ pé òtítọ́ ni voice note ọ̀hún lélẹ̀ ẹni tó send ẹ̀ sí mi easy mi ò mọ̀ pé òtítọ́ lẹni yẹn ń sọ honestly àǹtí mo ò bóyá àǹtí yìí ò sọ tòótọ́ ni mi mọ̀ pé àǹtí yẹn ń sọ tòótọ́ fún mi kò yẹ àǹtí yẹn send voice note sí mi láàárọ̀ ìwó àárọ̀ tiẹ̀ kọ́ látànà wọ́n sọ wípé ìjọ ọdún ni ìjọ ọdún lọ send sí mi ṣó ti rí mo tún ní ẹdẹ́rìn kan parí láàárọ̀ yìí ni mo tẹ̀ ń jẹun ọdún lọ́wọ́ ni mo ń fọyá yé Lizzy jẹun ọdún Lizzy tún lọ Ìbàdàn ó tún lòun kọ́lé sí Ìbàdàn ó lòun rà lòun nílé Ìbàdàn fọkọ̀ òun ló nílé ilé ọ̀nàdẹ́gbọ̀n Mọ̀ṣúrà. ṣùgbọ́n tó ti gbọ́ eléyìí tiẹ̀ júwe àdírẹ́sì ẹ̀ gangan ni jẹ́ ń gbọ́ àdírẹ́sì níbọ̀ mo fẹ́ kó gbọ́ yẹn. ó lòun rà lòun nílé Ìbàdàn fọkọ̀ òun ló nílé ilé ọ̀nàdẹ́gbọ̀n Mọ̀ṣúrà ní Àkàlàwé ó lòun lòun ní àwọn òṣèlú àlebàdàn adálé náà tàbádé. tó ti gbọ́ wọ́n ní pé àwọn ò kì í ṣọmọ ọmọ àlè something as in she's not kò ń ṣọmọ àlè ìlú Ìbàdàn yẹn ṣó ti yẹ ń sìn pé táwọn bá rí ilé nìbàdàn àwọn máa ń dààmú díẹ̀ wọ́n tún sọ ibi tó wà gangan àwọn ọmọ Ìbàdàn wọn dààmú ṣó ti rí àwọn ọmọ ẹrú ẹ̀ àwọn olùmọ̀ máa pawọ́ fún èmi náà wò pé kí ló dé tó máa sọ pé kí Sọ̀díkì lọ kọ́ṣẹ́ tó bá mú Sọ̀díkì níta wọn á jẹ́rọ̀ ni tájà ló máa jù sí lọ́run tájà mò ń ṣọgbọ́n òye ìyá tó bá mú níta tájà ló máa jù sí lọ́run ọmọ àná. You love to live beyond your means. ẹ gbọ́. Above your means. Èmi sọ pé òun sùn kiri ní sẹ́. àwọn òṣèwọ́ ẹ̀ ń bíbà. Ní sì bá wa lọ sílé onígun mẹ́rin yẹn sẹ́
wọ́n ní kó lọ sílé onígun mẹ́rin. báyìí kò dé ṣọ́ọ̀bù yẹn náà kí wọ́n tó wọ ṣọ́ọ̀bù yẹn kò lè lù gbà wọ́bẹ̀ wọ́n ti sílẹ̀ wọ́n ti sílé. May God bless Nigerian government. May God bless the authority of Nigeria. Ẹni tó oppress wa oppression yìí ni tó fi fẹ́ bá ti Fọlá jẹ́ ìwọ láyé ẹ̀ bàjẹ́ abálájọ tí Ìyábọ̀ fi dákẹ́ adákẹ́jà kò yé ya gbogbo èpè tó gbé Ìyábọ̀ ọ̀ṣẹ́ ó máa ṣe padà ṣẹ̀sín ó máa ṣe padà ṣẹ̀sín nínú pé kò rí kọ́mẹ́ǹtì kó má gbójú kúrò àgàgà àwọn tó ń bá Ẹsábọ̀dù polówó àwọn tí Ẹsábọ̀dù polówó fún àwọn tí wọn ò ṣẹ́ ìṣe kò fi Ẹsábọ̀dù sílẹ̀ ládùú gbogbo àwọn tí mo sọ fún ẹ pé Ẹsábọ̀dù fẹ́ jẹ́ kó ní pọ́blẹ́mù ni ó gbọ́ ó ní àwọn yẹn ló máa gbé lọ sí court mo ní àwọn yẹn ò ṣe ṣó fún ẹ Ẹsábọ̀dù fẹ́ kó ní problem ó dẹ̀ fall into it mo dẹ̀ ṣàlàyé ẹyọ kọ̀ọ̀kan fún ẹ nípa gbogbo àwọn èèyàn tó wà lórí Facebook kò sí ọgbọ́n kankan tó lò nínú ẹ ṣé o bí àwọn fẹ́ kó ṣubú ni no mo ní tó bá keep on àwọn tí Ẹsábọ̀dù ń polówó fún tó bá ń keep on máa wá fún wọn ó máa ní problem because ọ̀pọ̀lọpọ̀ nínú wọn Ẹsábọ̀dù mọ̀ọ́mọ̀ lọ máa ń bá àwọn tó gbé dání nínú Nàìjíríà ó mọ̀ọ́mọ̀ lọ polówó fún wọn kò tí yẹ ó mọ̀ọ́mọ̀ polówó fún wọn kó lè ní problem Ẹsábọ̀dù kan ló sọ fún ẹ pé kó lọ sí court pé kó gbé everybody máa lọ sí court nígbà tó sọ̀rọ̀ yẹn fún mi kí ni mo sọ mo ní kó má gbé anybody lọ sí court nígbà tó ti ń ṣe show ó nídìí láti gbé ẹnì kankan lọ sí court ṣé o gbé mi sí ó gbọ́ Ẹsábọ̀dù wá rí pé ìwà tòun jà ẹ̀yin rẹ̀ máa gbọ́ràn o ó ti yẹ ń sìn ọ̀tọ̀ lẹni tó súnmọ́ ẹ tó yẹ pé kò kí ń sọ̀rọ̀ kò kí ń bá ẹ sọ òdodo ọ̀rọ̀ ọ̀tọ̀ nìyẹn o bọ́ ẹni tó súnmọ́ ẹ tó máa ń bá ẹ sọ òtítọ́ bọ́ gẹ́ẹ̀ yìí kò bá má ní problem kankan nígbà tẹ́ Ẹsábọ̀dù bá bọ́sà tó bá ní pé ọjà Lizzy bákan lórí ọjà tẹni tó ń polówó yìí ló dájú ṣé ó yẹ kí Ẹsábọ̀dù mo ní Ẹsábọ̀dù ṣé ó yẹ kí Lizzy lọ fún ẹni tí Ẹsábọ̀dù polówó fún láàrin èmi àti yín ẹ má pàrọ̀ ṣé àmọ̀ pé Ẹsábọ̀dù ló yẹ kí Lizzy máa ṣépè fún ṣé ti rí àwọn tí Lizzy wá ń dárúkọ ṣé mọ̀ pé wọ́n lágbára gan-an ayé ju Lizzy gangan lọ ṣé àwọn yẹn ló bọ́ síta ló bà ayé Lizzy jẹ́ ẹ má pàrọ̀ ẹ̀yin èèyàn Ẹsábọ̀dù ló yẹ kó kọjú sí because Ẹsábọ̀dù nípa gẹ̀rẹ̀ láti Island wọ́n gbé ẹ lọ sí court ní Nàìjíríà ta ni Ẹsábọ̀dù ló fèsì gbogbo court case ọmọ èèyàn mélòó tí Ẹsábọ̀dù jẹ́ kó ní court case lé lórí èèyàn mélòó bó nítorí pé ó kàn lọ sí school ni kò sí ọgbọ́n kankan bẹ́ẹ̀ ṣé ó ní ìkàwé o ó ti yẹn sìn bọ́ ọgbọ́n wà nínú orí mi ta ni pé o ṣe bí mo ṣe sọ fún ẹ pé kò ṣe kò ní rí bó ṣe rí yẹn ṣé o wò bóyá mo máa support Ẹsábọ̀dù ni tí mo wà lọ́dọ̀ ẹ mo ń sọ tòótọ́ fún ẹ nìyí because Ẹsábọ̀dù bó ṣe wà yẹn speaker ni ó dẹ̀ máa fẹ́ kó ní problem tó bá ti ní problem òun inú ẹ̀ máa dùn inú Ẹsábọ̀dù ń dùn lọ́jọ́ tèmi ó ní láti wo show yẹn tó ṣe rẹ́rìn Ẹsábọ̀dù farabalẹ̀ Ẹsábọ̀dù ṣe show báyìí Ẹsábọ̀dù farabalẹ̀ sọ̀rọ̀ ẹni Ọlọ́run ọba ń gbọ́ ṣé orí kó mu drink mẹ́ ó farabalẹ̀ in fact I need the speaker láti gbọ́ ọ̀rọ̀ yìí kó ba lè mọ̀ páyé ẹ̀ bàjá Ọlọ́run máa jẹ́ ká ní èèyàn tá a máa bá sọ̀rọ̀ tó máa gbọ́ kẹ́ ẹ̀ Lizzy ó kì í gbọ́ràn Ọlọ́run mo lè sọ bẹ́ẹ̀ ṣé kò yẹ ó kì í gbọ́ràn tá ló ti gbọ́ràn sí mi ni Ẹsábọ̀dù gbé bọ̀bọ̀ kí lórúkọ ẹ̀ tó máa ń ta ilẹ̀ yẹn mo ti gbàgbé orúkọ ẹ̀ ó gbé wá bọ̀bọ̀ yẹn gbé ẹ lọ sí court ó ń ba ayé bọ̀bọ̀ yẹn jẹ́ lórí Facebook ó ṣe dáadáa o wàá tún dáwúkọ níbi tí ayé ẹ̀ bàjẹ́ dé wàá dáwúkọ wọn gangan bọ̀bọ̀ yẹn gbé ẹ lọ sí court nígbà tó gbọ́ pé Ẹsábọ̀dù gbé bílóníà kí lórúkọ má nìyẹn náà ó gbọ́ pé bílóníà ni ọ̀gá àwọn pátápátá ní Nàìjíríà tó máa ń talẹ̀ kò sẹ́ni tí ò mọ má nìyẹn kí lórúkọ ẹjọ́ ẹ sọ fún mi kí lórúkọ má nìyẹn náà mo ti gbàgbé mo sì wà pẹ̀lú ẹ nígbà tí Ẹsábọ̀dù gbé ìpolówó má yẹn dé ìwọ ló kọ́kọ́ àtàkì ó ní Lizzy ó gbọ́ nǹkan tí Ẹsábọ̀dù sọ ń gẹ̀ yẹn ó ní Lizzy wọn bí ẹrẹ kó dárúkọ kí lórúkọ má nìyẹn ó wà lórí Instagram bílóníà ni tó máa ń talẹ̀ yẹn ìbílẹ̀ ó ní Lizzy ìbílẹ̀ ju ẹ lọ wọn dẹ̀ bí ẹrẹ kó ṣe ṣòfin ayé ẹ máa bàjẹ́ ni kí ni mo sọ fún ẹjọ́ yẹn mo ní Lizzy wọ́n ní má nìyí gbé dání gan ní Nàìjíríà o ẹ má ta sílé yìí o mo fọlọ́run bẹ̀yìn ni o wọ́n ní pé ó máa gbé pípé wọ́n sọ pé máa yẹn máa ń gbé bọ wọ́n ní máa yẹn máa ń ó níbọn àwọn oníbọn ló máa ń tẹ̀lé wọ́n ní pé ó gbé dání gan pé ilẹ̀ titi ẹ̀ ó kéré lẹ́gbẹ̀ẹ́ mo ní Ẹsábọ̀dù tó ti gbé wàhálà mi wá ṣé mo sọ bẹ́ẹ̀ fún ẹ Lizzy mo ní Ẹsábọ̀dù tó ti gbé ìṣòro wá báyìí o mi ì fẹ́ kó wá ìṣòro má nìyí o má wọ ìṣòro má nìyí o ó ní kí ló fẹ́ ṣe fún ẹ ta ló ń jẹ́ ìbílẹ̀ mo ní wọ́n máa sọ pé ó gbé dání Nàìjíríà gan Ẹsábọ̀dù máa ń sọ bẹ́ẹ̀ gbogbo èèyàn dẹ̀ ń sọ bẹ́ẹ̀ àfìgbà tá a gbọ́ pé wọ́n sọ pé ìbílẹ̀ wọ́n gbé ìbílẹ̀ sínú pépà Lizzy kí ló kún ẹ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé èèyàn tó dá ni ẹ bó o ṣe lọ gbé sórí péjì ẹ nìyẹn nínú ọkùnrin fẹ́ fi mọ́ọ̀kì Ẹsábọ̀dù àbí
ó mọ̀ kó fẹ́ fi balẹ̀ ayé ẹ̀ jẹ́ nígbà tó tiẹ̀ máa ń ṣe gbangba yìí ó wá sórí social media ó ní pé ìbílẹ̀ apààyàn ni ó fún ní ìnagijẹ o ó ń pè lórúkọ báyìí ni ibẹ̀ ni mo pa ayé ẹ̀ ti bàjẹ́ ayé ẹ̀ ti ń jẹ gidi ibẹ̀ ni mo ti mọ̀ pé ayé ẹ̀ ti bàjẹ́ ó dẹ̀ ti ṣe show 24 hours fún mi ó ti ṣe show mẹ́rin wá fún mi láàrin 24 hours ibi tí ayé ẹ̀ ibi tó ti bẹ̀ sí ní ìṣòro nìyẹn Ẹsábọ̀dù mọ̀ gbé ìṣòro wá bá ẹ ṣó ti rí àwọn tó wá polówó yẹn wà láì tó bá sọ yí pé àwọn ò ní fún Ẹsábọ̀dù lówó kò ní gbà Ọlọ́run bá ń gbọ́ tí wọ́n bá sọ̀rọ̀ fún yàn orí glaring pé just that day tí Ẹsábọ̀dù fẹ́ polówó kò tí polówó ó ti sáré jẹ́ kó mọ̀ ó má ti mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ pé ìṣòro ló wá gbé wá báyìí common sense ni tí ò common it's just a common sense tí ò common but nítorí pé ó máa ń ṣe bíi pé èmi mo lówó jù láti orí ẹja tó jẹ́ tálákà máa ní nínú Nàìjíríà yẹn tí ò wọṣọ gidi lọ́rùn ó máa fẹ́ ṣe bíi pé ẹ lówó ẹ dẹ̀ ní kankan ó dẹ̀ mọ̀ pé ẹni ò ṣe o níwo client tí wù bílẹ̀ yẹn ni listen ṣé o níwo owó tí bílẹ̀ fẹ́ fi ṣe ẹjọ́ ṣé o níwo owó yẹn ò níwo owó yẹn kàkà kó wá lọ sẹ́wọ̀n àwọn ìjọba wá gba ilé àti ṣọ́ọ̀bù ìgbésí ayé ẹ because ó ti mọ̀ pé tó bá lọ sẹ́wọ̀n máa fi ẹ́ ṣe léyà wọ́n máa fi ẹ́ ṣẹ̀sìn jọ gbogbo èpè ẹ pátápátá ó dẹ̀ sọ fún ẹ o tá a ṣe máa ń ṣe lórí Facebook mo go deeper fún ẹ fún anybody tá a ṣe máa ń ṣe kò sẹ́ni tí mo sọ ìwà wọn fún ẹ nítorí pé kó má bàa bọ́ wá ó padà bọ́ wá ó wò bí agirigiri ṣe ó wò bí ariwo ṣe ó wò bí èpè ṣe ó wò bí èpè tó máa gbé wá sórí social media ó wò bí àfọ̀ṣẹ tó máa gbé wá sórí social media ó máa sá ìgbà yẹn gangan ló máa die put ìgbà yẹn gangan ló máa die put àìmọye oògùn àwọn tó jẹ́ àwọn ayégun àìmọye oògùn ṣíṣe Dọ́kásì ò mà ti kú nígbà yẹn tí ayé sì ń jẹ ayé Dọ́kásì ò mà ti kú àìmọye ajá tí wọ́n pa Dọ́kásì má ṣe ń ṣe ṣòdọ̀la kò mà ti kú ibẹ̀ ni mo ti mọ̀ yí pé o ò lè gbọ́ràn títí láéláé this is social media. Hello ẹ káàárọ̀ yẹ̀yà nípọn. Yeah, 15. Yeah, 10 for 10 pound. Yeah, only 15 for 10 pound. Wow, only 10 for 10 pound. Only 10 for 10 pound. Okay. Me le fait. Moi, je want vivre. All right. Let's go. All right. Bye. Ṣé kò yé yín sí? Ẹni tí a bá wí fún, ọba jọ̀ọ́ gbọ́. Ẹni tí a bá sọ̀rọ̀ fún, ọba jọ̀ọ́ gbọ́. Because onígbàgbọ́ yí pé wèrè òde lẹ́nì kankan lẹ́yìn Ọlọ́run ẹrú ló pọ̀ nínú ìgbésí ayé ẹrú àwọn ewu ènìyàn ò lẹ́nì kankan lẹ́yìn kò yé yà bó ṣe ń pa báyìí àwọn lọ́ọ̀yà ló ń kówó yẹn fún kò yẹ bó ṣe ń pa ìgbà míì báyìí wàá sọ pé ó fẹ́ ṣe séèsì aṣọ ó máa lu gbogbo ẹ̀ ní gbàǹjo ni nítorí pé láti sanwó lọ́ọ̀yà láti lè sanwó lọ́ọ̀yà kò tiẹ̀ wá sí aṣọ gan kò sí ní rírà mọ́ Hello, mommy. Gary Jebu, pallet 20 pounds. 20 kg per pallet. 50 lo ma wa mi. Half will be 25. 20 pounds none. How much you have? No, 25 pieces. 20 pounds. Tó bá jẹ́ pé 10 pack náà ni, 20 pounds náà ni. Má ṣe fún yín ni. Tó wá di lọ́la má ti wà ń bíbà before 8. Okay ma awa ẹ̀yin lè ṣe jù báyìí. Ṣé look at you. Ẹsẹ̀ ta ló dá sí ẹ̀wọ̀n ẹsẹ̀ ni. Yẹ ká gbọ́rọ̀ Ẹsábọ̀dù. Mi ní sọ̀rọ̀. Ọlọ́run fún mi ní agbára má ti má sọ̀rọ̀ jọ. Ọlọ́run fún mi lágbára. Exactly ó padà sí ẹ lórí. Ẹ má bínú. Ó padà lé lórí. Ẹ má bínú wo má sọ̀rọ̀. Mi lè promise ni. Ògbésí ayé. Ṣé gbọ́? The properties. Òun ló lówó jù ni olóṣì tálákà tó wà nílé mọ́ tó wá lọ yáde gbé
ìwọ kọ́ ló nílé tó ṣùgbọ́n. Gbogbo ayé ti mọ̀ pé wọ́n kọ́ ló nílé. Lákàlà. Ìgbésí ayé ẹ̀ bó bá ṣe rí ẹ̀ ṣe tí ó máa ṣẹ̀sìn jù báyìí ó máa ṣàmì egun bàjẹ́bàjẹ́ ayé ẹ̀ máa ṣàmì lámọ́lá. Ìgbésí ayé ṣe ṣọgbọ́ a máa lóun lówó gan òun ṣe gbá òun ṣàwọn ìgbésí ayé ẹ̀ àṣẹ òní nǹkan kan. ṣé ń gbọ́rọ̀ ẹ sábọ̀dù ṣàìjọ. ṣebí California ló lóun kọ́. May God bless you. ó lọ sílé Mọ̀súrà ló ṣe holiday. Ẹ lóun kọ́ California wọ́n ti gba gbogbo ẹ̀. Wọ́n gbalé lọ́wọ́ wèrè wọ́n gba ṣọ́ọ̀bù wèrè ó lè pa wúmà yẹn ó lè pa wúmà yẹn kó jogún ẹ̀ bóun ṣe máa ń pààyàn nìyẹn lápá tẹ̀sí ó tọ́ fún ìṣojú mi bá ló ṣe tọ́ fún àwọn òtòṣì ló wà lẹ́yìn wèrè níbo àwọn alágbo àwọn òtòṣì àwọn olóòórùn lọ́jọ́ wà àwọn tó ń rí ṣe àwọn sea dog náà rí ọkọ gbé àwọn òtòṣì àwọn tọwọ́ bára àwọn bẹ́gà bẹ́gibẹ́gi àwọn olóògbánú ayé lọ́dọ̀ wọn olóòfò. You a pathological liar. Look at your life. Náà mi dùn káyé ẹ bàjẹ́. Mo nílé ẹ oníkíwì. Lọ síbẹ̀ kò ṣe ṣó fún wa. Kàmísí. Kí ló tó kí n sọ̀nù lé yẹn? Kò lè sùn bẹ́ẹ̀ mọ́. Wọn bí ìyá ẹ̀. Wọn kò lè sùn bẹ́ẹ̀ mọ́. Pìpìpìtì ayé dẹ̀ wọ́n bá ní. Àdàbí trauma ó bá tiẹ̀ jẹ́. Àdàbí promas ó padà balẹ̀ ayé ẹ̀ jẹ́. Speaker to get it from we are over 20. You hear that? Ó dé bá. Tá bá ń sọ̀rọ̀ ẹ máa ń rò bóyá àmọ́ nǹkan tá ń sọ. Ìgbà tó fẹ́ jáde tó fẹ́ bá P&P jà. Mo sọ̀rọ̀ yẹn. Mo ní tó bá ti bá P&P jà ó máa bẹ́ mi náà jà ni o. Because this we two people we are the it one that face that thing called war for you. We are the one that face that thing called war for you. Mo ní má bá P&P jà. Anything tó bá ṣe jẹ́ kó lọ. Make sure yí pé òun ò lè bá mi jà láíláí ó tún gbọ́ ọmọ ìṣe pé òun ò lè bá mi jà láíláí mo ní mi sọ bẹ́ẹ̀ nǹkan tí mo sọ ni pé èèyàn tó bá ti wà lẹ́gbẹ̀ẹ́ tó bá ti lè ti jáde kó má bá mi ṣe ń sìn nǹkan tó bá ti mú mi jáde fún ẹ gbogbo wọn pátápátá ni máa jáde fún nǹkan tí mo ń sọ fún nìyẹn tí kò understand. Òun ò lè jáde fún mi òun ò lè torí that spirit of jáde fún ẹni tó bẹ́ẹ̀ ṣiṣẹ́ tó bú tó bá jà that spirit is still gonna be inside of you. It's still going to be pursuing you. Nǹkan tó yẹ kó rí kó gbójú dànù pé mi ò rí jàre. Let this person go. Ẹni ẹ bá ti lọ. Má ṣe bí ipò rẹ nìyẹn mọ́. Even gan nínú ayé gan wọ́n ní believe pé inú ayé lèmi sọ kò sí kan tó kàn mí pẹ̀lú anybody kọ ayé o. Nínú ayé gan wọ́n ní mọ̀ yí pé ẹ ń bára yín jà. Wọ́n ní mọ̀. Ó yé ẹni. Àwọn èèyàn tó máa ń rí yín papọ̀ wọ́n ní mọ̀ pé ẹ ń bára yín jà. Did you see? See your life? You see your life? Because more money back in that Danny. Do you understand? You cannot be in one team and be fighting each other. You have to be in one accord. That is what I was trying to tell you. You don't understand? And nǹkan tí ele bá sọ, ó gbọ́dọ̀ bẹ́ lẹ́jẹ̀ mu. Òun lè ṣe dá group sílẹ̀. Do you think pé dá group sílẹ̀ láti máa bá yín jà ni? No. Because nǹkan tí ele bá sọ, ó gbọ́dọ̀ bẹ́ lẹ́jẹ̀ mu. Nǹkan tí ìwọ náà bá sọ, ìwọ náà gbọ́dọ̀ disagree. You must always come to agreement. Tẹ́ pé ìjà ò ní ṣẹlẹ̀. Òun ni wọ́n pè ní leader. Olórí burúkú ẹ̀yin tẹ́ lè ṣe leader olóṣì ẹ ń kó wa yín jọ. Ẹ̀yin alákìísà tẹ́ ń pè wa yín ní leader. Ẹ kó wa yín jọ. Ẹ máa pè wa yín ní leader ẹ̀yin alákìísà láyé bàjẹ́ ẹ̀yin beggars. Look at your life. Look at you. Wo ẹ sábọ̀ ó fọ abalẹ̀ sọ̀rọ̀ ẹni. Ó sì gùn gan o. Má gbọ́ o. Inú mi dẹ̀ ń dùn bẹ́ẹ̀ sábọ̀dì ṣe sọ yìí Ọlọ́run inú mi ń dùn ó dùn mọ́ mi ju gbogbo show tó wà nínú fídíò yìí lọ nǹkan tí ẹ sábọ̀dù sọ yìí ó dùn mọ́ mi jù lọ because ẹni yẹn ò sọ ibi tí ẹ sábọ̀dù ti bẹ̀rẹ̀ kò sọ fún mi kò sọ mo wo fídíò yìí tán ni láti from the beginning to the end mo mọ ibi tí ẹ sábọ̀dù ti bẹ̀rẹ̀ ìgbà tí mo dọ́dọ̀ ti Lizzy ni mo wo how many hours tó jẹ́ mo wo fídíò yìí tán ni mo ń wo mo fi ń ṣiṣẹ́ ni mo ń wo mo fi ń ṣiṣẹ́ ni torí mo ní earpiece létí màá kàn máa rẹ́rìn ni àwọn èèyàn kàn wo mi pé kí ló ń pa ilé lẹ́rìn wọ́n understand pé mò ń play ẹ sábọ̀dì nínú etí mi ẹlòmíà sọ mi gbọ́ nǹkan tó sọ because of nǹkan tí mò ń gbọ́ customer gan máa ṣe báyìí
customer ṣe pé kí ló ṣẹlẹ̀ ṣé yàn kan wò mí ni màá ní pé mo ti gbàgbé ara débi pé nǹkan tẹ́ sábọ̀dù ń sọ yẹn mo fẹ́ gbé ìfẹ́ gbọ́ any noise kankan. ìgbésí ayé ẹ̀ nípa sí tẹ́wọ̀n ṣe ń bèèrè pé ṣe ń gbọ́. nítorí lọ gbẹ́ kò lè wọ ibẹ̀ yẹn ẹ kò lè lọ bá wọ ibẹ̀ yẹn lọ́yẹ̀ kẹ́tọ̀ ló mọ́ lẹ́yìn gbà. Yeah, I have time because I'm doing order. Hello, good morning, sir. Hello, good morning, sir. Yeah, mo wà ní storage. Not kò pọ̀ ń bẹ̀ ṣá bọ̀ ẹjẹ́ ègún ṣì wà. Alright, ṣé fẹ́ wá mú ni daddy? Okay, máa kú òǹbí bá ní 2 tẹ́ bá dé bíbá before 2. Yeah, okay, ẹ̀ ń bọ̀ láti wọlé ṣe 51 ló máa gbé ní lẹ́nu. Alright, ẹ ṣé gan sir. Bye sir. Okay, and drive. Alright then. Okay. Màá send the postcode bí bá sí yín. Gbogbo èèyàn ni máa rò bí ó máa ń wọ mọ́tò. Lẹ́yìn mo ti ń wọ mọ́tò everybody ló máa wọ mọ́tò. Mama sọ bus stop. Mama sọ bus tó máa gbé wọn débi. Màá ní pé bus 51. Tí wọ́n bá ti ń wọ mọ́tò, tí wọ́n bá ń wa mọ́tò, ó ti yẹn sìn. Another thing kì í ó máa yàtọ̀. Ẹ máa gbọ́ guys. Pìtìpìtì ayé. Ṣé èèyàn máa fi bísíǹsì kan lẹ̀ fún kan ni? Mo ti wà ní bíbá ní 7:25. Mo ti ń ṣe order tó máa gbé. Ẹ mọ̀ pé àwọn UPS ó máa ń tètè gbé. Àwọn UPS tí 9 bá lù tó bá pẹ́ jù 9:25 wọ́n ti dé bíbá. Order tán dẹ̀ máa gbé lọ sí àwọn abroad ó pọ̀. So mo gbọ́dọ̀ tètè dé bíbá láti máa tètè máa ṣe. Fídíò yìí mo ń ṣe lọ fast fídíò yìí mo ò need láti rí nǹkan tí mi need láti máa wo ojú ẹ sábọ̀d. Mo kàn need láti máa gbọ́ ni. Mo kàn rẹ́rìn ni. I'm just smiling. Kevin gan bèèrè lọ́wọ́ mi pé kí ló ṣe mí láàárọ̀ yìí. Mo ní nothing. Ó ní pé mo kàn dá rẹ́rìn, mo dẹ̀ ń dá sọ̀rọ̀. Mo ní I'm listening to music ni pé kò rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ yìí gbáàsì èèyàn ni kò gbọ́dọ̀ ṣe. Kí ló tẹ̀ tó wá sọ pé California ló ti parí onílé tó kọ́ sí Ìbàdàn? Ṣé ń gbọ́? Rọra parọ́ wọ̀. Ó máa ń parọ́ gan. Irọ́ ni Lizzy gbé dání. Ó kẹ́kọ̀ọ́ máa yọ bí Ó lè dẹ̀ ló dì mẹ́yìn. Wọ́n ti dẹ̀ àṣà méegun. Ó ti dọ́ra wọn, ẹ bá parọ́ àjàlẹ̀. Mọ́mí ọba ńlá máa pín ní kọ́mẹ̀ntì yín. Máa pín ní. I will give you more. Pé enjoy show yìí. Mo máa jẹ́ kó go deeper. Ọlọ́run bá ń gbọ́. Mọ́mí ẹ máa gbọ́. Ayé Lizzy ti bàjẹ́ mọ́mí ọba ńlá. Mo ti send èèyàn kan lọ bá mi ṣe fídíò ṣọ́ọ̀bù ẹ̀ wá. Mo ti send èèyàn lọ síbẹ̀ kan lọ ṣe fídíò ṣọ́ọ̀bù ẹ̀. Wọ́n ti ti pa ìjọba ti gbalé ẹ̀. Tó bá kí n ṣe pé kóòdù náà máa fi ń wọ estate yẹn. Wàláì wọ́n máa ṣe fídíò yẹn fún un. Wàláì máa play ẹ̀ lórí Facebook. Tán ṣe sílì ilé ẹ̀ tán sílì ṣọ́ọ̀bù ẹ̀ pa. Tó bá kí n ṣe yí pé kóòdù lọ́ máa fi ń wọ ọbẹ̀ yẹn ni. Mi ò mọ báwọn ọ̀dọ́ káàsì ṣe rí ṣe ni o. Wàláì mi ìbá gba same route. Máa fi yí ẹ pé I can do and undo. Ṣé kò yé ya? Mi ò mọ báwọn ọ̀dọ́ káàsì ṣe rí ṣe fún ẹ nígbà yẹn o. Tí bá mọ owó èmi I can do and undo. Owó ló máa jẹ kò ní jẹ òkúta. Wàláì. Mo máa fún wọn lówó yẹn tó máa fi ṣe. Ìwọ aláyé bàjẹ́. Kọ́kọ́kọ́ ṣe fídíò ṣọ́ọ̀bù yẹn náà pé lóòótọ́ lọ sí ilé ẹ̀ pa. Tó bá parọ́ àjàlẹ̀ nítorí ó lè jọ àwọn tó ń kó kiri. Ó lè jọ wọ́n lójú. Àwọn alápàdmẹ́ntì wọn kò wọ́n yá apàdmẹ́ntì oníṣà tó ń ra bẹ̀. Kí ni tó ní? Nothing. Kó wá máa tẹ̀ sọ̀rọ̀ kó sọ pé ṣé ìyálé Bàǹgángó kéjà. Ẹ má dà lóhùn, ẹ má dà wèrè lóhùn. You are living a fake life. Ó dẹ̀ ti mẹ́rin lára láti kékeré. Yóò sọ pé wà nìkan ló kọ́kọ́ gun mọ́tò nínú Nollywood. Bẹ́yàn bá ní owó láyé, let me tell you, tí ó bá ní yìí bí akúṣẹ̀ ni ó ní yìí. Wọ́n yóò tí mo ṣe síwájú bí wọ́n ṣe dárúkọ ẹ lọ síbẹ̀. Pìtìpìtì ayé bá Lizzy, wọ́n ṣe dárúkọ ẹ. Gbogbo wọn kàn gbé tọ́pìkì oríṣiríṣi lórúkọ ẹ. Àwọn tó ní dẹ́sábọ̀dù bá ṣe nǹkan, wọ́n yẹ gist lover, wọ́n ṣe I'm a blogger, the person is a blogger, he or she is a blogger. Ṣé mi kẹ́ wà nínú Nollywood rẹ̀ ni? Ọ̀gá sọ̀rọ̀sọ̀rọ̀ ni lèmi, bàtí wọ́n fẹ́ gẹ̀yẹ́ wọn níṣu, ọ̀rọ̀ ni wọ́n sọ ni. Lizzy yé jalè Lizzy máa jalè onílé padà sílé ìpálí ṣúgà tó wà tẹ́lẹ̀ ibi tí ẹ ká wọ àgẹ tó kàn tó fi gbá sí lẹ́sẹ̀ yẹn yé fi lé onílé hàn. You have tagged me on Esabo show. You tagged me on Esabo show. Mi ò ń gbọ́, mi ò ní notification of video mi. Bóyá kí n jẹ́ lọ follow page mi gan, mi ò ní notification.
page mi gangan fún mi ò ní notification tó bá dẹ̀ yín tẹ́ bá comment mi ò rí yín àbí tí bá jókòó pa síbẹ̀ mi ò dé lè jókòó pa síbẹ̀ mi lè jókòó pa síbẹ̀ àná Sunday ni mo ṣe mo jókòó pa sórí page mi gbogbo àwọn tí Lizzy ìran wa mo block gbogbo wọn. tí ò ní ní méjì ṣé máa ṣe ìtọ́jú nìkan wọ́n ṣe ni mo ti rí ilé ní ìsìn ó ti pẹ́ mo ti lù dáadáa. a máa sọ pé òun lòun kọ́kọ́ ní ọmọ wèrè òun lọ ṣe fún mi olóṣì oníṣàwò ìdẹ lọ́wọ́ ẹnìkan sọ pé ṣé òun bọ̀ ògùn ni ògùn olóríṣà ló ń bọ̀ ni. a ti wà Sunday Canada àti London tó lò lọ nǹkan. o lè lọ bó ló ti fẹ́ lọ. wọ́n dáwọn wèrè kan fún ẹ ní defend pé o lè lọ waste of money ní kéèyàn lọ lọ́dọ̀ olówó. o lè lọ ẹni tó lẹ́nu pa. tẹ́kọ̀ wọ́n gbé jẹ́ẹ̀tì wọn private jet. Fọlá gan dájú lé ayé ẹ lọ Fọlá tó gba Kòtónú ìwọ náà gba Kòtónú Fọlá tó sọ pé ó gba Kòtónú ìwọ náà gba Kòtónú wọlé aláyé bàjẹ́ wo mọ mi ọba ńlá kí lèmi àti boyfriend mi ṣe sọ pé màmá yìí tún ti travel hey God Ọlọ́run ṣá máa bá wa ṣọ Lizzy wo mọ mi ọba ńlá tẹjọ́ ń ta nǹkan kan náà jọ pé mo sọ fún ẹ nígbà yẹn tó sọ fún mi pé àmọ́ mi ọba ńlá ń ba jẹjẹ mo wá bèè lọ́wọ́ ẹ pé ṣé ọjà kan náà ni wà tiẹ̀ ń ta olóòtì mo ní báwo ló ṣe wá ń ba jẹjẹ fídíò Esabod ló gbé fún mi o kí ni mo sọ fún ẹ nígbà yẹn mo ní o ní right láti fẹ́ sọ̀rọ̀ nípa fídíò yìí pé because ọba ńlá yìí ó máa ń ràn ẹ́ lọ́wọ́ o understand ọba ńlá wa bá wa parí ìjà má gbọ́ ìjà tó fẹ́ ká ọba ńlá wa bá mi jà ọba ńlá bá wa parí ìjà fún odidi 5 hours Lizzy kò tẹ́ ẹ lọ́rùn ó ṣe show 24 hours ó ti ṣe show 10 ó wá fẹ́ kí ọba ńlá wa tó wá parí ìjà yìí ọba ńlá gan ò ní lè ṣe Ọlọ́run ọba ńlá wọn ò ní lè ṣe ojú ẹ̀ wọn ò ní lè parí ìjà bẹ́ẹ̀ wọ́n bá wa parí ìjà bíi 5 hours kò ní dáa fún ìyá ẹ Lizzy jọ ṣé ebi ti pa mí láti gbà yẹn olórí burúkú ẹ mo wò bí àwọn èèyàn wò bí àwọn ọ̀dẹ́ ń sìn àwọn beggar tó so mú ẹ tó yẹ pé beggar ni wọn they remain beggar for the rest of their life as a consign me wọ́n feel pé there is something that Amayewa ń gbà lọ́dọ̀ ẹ oh jigijigijigi mo mọ̀ pé I take nothing from you jọ èló ló ti rí fún wọn ṣó mọ̀ pé etí wọn ti nà nígbà tó téèyàn wà nílùú òyìnbó kó má lè ṣiṣẹ́ àwọn alápá ke àwọn alápá má ṣiṣẹ́ kó wá fi kó wá máa gbọ́ 10 million etí wọn máa nà so wọ́n á fẹ́ súnmọ́ ẹ̀ orí tán súnmọ́ ẹ̀ sì jọ́ṣọ́ fún wọn ní 10 million ó fún wọn 10 million ó fún wọn láṣọ àwọn olórí burúkú wọn fẹ́ wọṣọ gidi aṣọ tí mo rà ní 3 million ó fún wọn láṣọ ó sọ fún wọn pé Amayewa sanwó ó jẹ́ kó mọ̀. Oh my God. Ilé ayé yìí ṣá ẹ ṣá máa ṣe dáadáa guys ẹ máa ṣe dáadáa that's it nǹkan tí mo sọ fún yín ni máa ṣe dáadáa o ẹ jẹ́ ìgbà tó débẹ̀ sí wọn pé kò sí 10 kọ́bọ̀ ńbẹ̀ ìjẹ́ wọn padà nìyí ìjẹ́ rí wọn kọ́ máa wá fún Amayewa mọ́ ìgbà tó wí pé 10 million tí Lizzy kígbe yẹn ìgbà táwọn gan débẹ̀ àwọn gan ò gba 5 million wálé kò fún wọn ní 5 kọ́bọ̀ ìjẹ́ rí wọn kọ́ máa ta sáà Amayewa mọ́ ìjẹ́ wọn gbẹ́jọ́ onílẹ̀ ìjà oníjàlẹ̀ ìjẹ́ wọn gbé tí wọ́n dání sí ẹ má yẹ kí àwọn pawó fún yín ṣé kò yẹ yín sí Lizzy ló kéré jù nú ayé láti gbọ́ ìṣòro mi kò ní mi sọ fún yín pé kò ní nǹkan kan nothing ṣì ń gbá kí Wùmí máa ṣe birthday Wùmí máa ń ṣe birthday ó ti yẹ yín sí àwọn ọmọ mi méjèèjì January ni wọn 100,000 ló máa fáwọn méjèèjì pé káwọn méjèèjì ṣí ẹ 50,000 àwọn ọmọ tó ń gbé nílùú òyìnbó wọ́n máa lọ sí corner street tó lọ́ máa ti lọ ní 100,000 yẹn torí pé 10,000 is like 21,000 something ó ti yẹ yín sí 10 pound òun ni bíi 21,000 something so wọ́n máa lọ sí corner street láti lọ ná 100,000 tó sọ fún wọn pé kán pín ní 50,000 naira wọn ò ní appreciate ẹ Lizzy wọn ò ní appreciate ẹ kò yé ìyá ẹ ṣùgbọ́n tó ọmọ ẹ bá ṣe birthday owó tó kéré jù tí màá ná ni á fẹ́ wọ 300 pound tí màá ná fún ọmọ ẹ tó bá ṣe birthday àbí kó kọjá 300 pound kò ṣe yá wo ló fún aláyé bàjẹ́ aláyé tí wọ́n bá wá ṣe birthday wọ́n máa ń ná tó 1,000 pounds àbí kó kọjá 1,000 pounds tó bá ṣe birthday fún gift tí màá fún ìyá ẹ̀ fún owó tó máa gbà lọ́wọ́ mi fún gift á tó 1,000 àbí kó kọjá ẹ̀ á tó 1,000 pounds èèyàn mélòó nínú wọn àwọn olórí burúkú tó lọ sábà àwọn are never shop àwọn beggar tẹ́lẹ̀ mi mọ̀ pé beggar ni wọ́n they can't do nothing than to beg on social media they are always begging
wọ́n máa pin account ṣá ni. Wọ́n máa always begging. Àwọn tó lọ bá Joshua fún ẹ ní £500. Wọ́n lè fún ẹ because wọ́n ní. That's why it's truly to love somebody. I'm telling you. Ọ̀tọ̀ ni àwọn tó love ẹ, ọ̀tọ̀ ni tó wá sínú ayé ẹ láti wá jẹun. Oye ya. Because that your nonsense 100,000 yóò jọ ya lájà ẹ lójú. Kò tí ò ṣòwò lọ́dọ̀ tí wọ́n ń bíbá. Àwa tún believe pé £300 tí mo fi ṣe gift fún ọmọ yẹn. Àwa believe ní bíbá pé owó yẹn tún kéré. Kò yé ya yẹn sìn. Àwa believe ní bíbá pé owó yẹn kéré. Pé ó yẹ ká tún ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ. Kò yé. Bó lórí burúkú ẹ̀ wá máa send 100,000 naira fún àwọn ọmọ méjì. Wọ́n lọ ní 50,000. Òfò ló máa ṣe. Ìwọ dẹ̀ ló lówó. Mo rí ayé ẹ̀ fún odidi 5 years ó ní nǹkan kan. Good 5 years. Mi lè calculate 2,000. Mi lè calculate 2,500,000 pé ó ná fún mi. For good 5 years. Mi lè account fún 2,500 pé ó ná fún mi. Mi lè account fún. Àwa bosses àwa máa fẹnu ṣe pé ó fún ní 10 million. Oh, dẹ̀ ní receipt. Mo dẹ̀ kó gbogbo receipt owó tó send sí mi mo kó sórí page mi. Kò wọ 2,500. Orí ìgbà tó lọ ń ṣe show mẹ́wàá mo send gbogbo receipt yẹn sí ẹ mo ní ṣe gbogbo nǹkan tó ń jẹ́ kó máa ṣe báyìí nìyẹn. Ṣé àwọn owó tó send sí mi ló ń jẹ́ kó máa ṣe báyìí. Mo send gbogbo receipt yẹn sórí WhatsApp ẹ. Mo ní mo lè dá padà fún yàrá ìyá ẹ nísinsìnyí. I can return it back to you. Where is my phone? Pé kò fóònù ẹyọ kan. My WhatsApp mo lè fi gbọ́ wọn gbogbo ayé pé màá return ẹ̀ tó bá fẹ́ gbà. If you want the money back, I will give it to you. Lizzy Anjorin. But hello ma. Ẹ káàsán àbí ẹ káàrọ̀ dẹ̀ ni. 51 lẹ máa wò. No course is 32. Tẹ́ bá wà nínú course 321. 321 lẹ máa wò. 321 ẹ máa bọ́lẹ̀. Máa send ẹ máa bọ́lẹ̀ ní Gbe Road. Gbe Road. All right. Ẹ ṣé gan. Bye ma. Ẹ wo mo send gbogbo owó ìsìn. Gbogbo owó tó ti send sí mi. Mo ní Lizzy Anjorin. Since September 2019, I supported you. These are the money plus the 500,000 tó fún mi nígbà tí mo ṣe birthday mi ní last year. If you want it back, mommy, let me know. Let me know, ma, because doing show for me is uncalled for. Okay? I did not want to fight you, Lizzy Anjorin, but you are pushing me to my limits. We don't need to talk about the money here. Me, tó bá jẹ́ pé torí owó lórí burúkú tó fún mi. Òun ló ṣe ń show fún mi kò ní dá fún ẹ Lizzy. Mo pè ní mi ní Lizzy Anjorin ó lóhun ó ní pé kí n add chief mrs sí èmi torí mi ti tanná sílẹ̀ ìyá ẹ̀ máa add chief mrs òfò ní ìyá ẹ̀ máa ṣe ó ní add chief mrs mo send gbogbo receipt olórí burúkú ẹ̀ pẹ̀lú £500 500,000 naira ìjọ tí mo ṣe birthday mi ní that August of 2024 mo ní kó add ẹ̀ mọ́ máa dá owó ẹ̀ padà kò ní dá fún ìyá ẹ̀ kò fi ń ṣe show fún mi ṣó ti yẹ yín sí mo á send this only we don't need to talk about money here. Only the choice of your fighting is yours. Since your fighting did not death sentence, money anyway, as Moremi, money anyway, I still love you. Only bring it on. Just send me Mayowa. Only can send ọmọ mi. Tí bá máa bọ́ ọmọ tó tin gbé ṣépè nínú video tó ṣe. Àwọn can send àwọn ọmọ mi. Tí bá máa bọ́ jà. Send me Mayowa and start your fight. Money, you said I do juju, abi, but I learn from you. From you, you be babalawo. You know me. We must not fight, mommy. Lizzy Anjorin, calm down. Lizzy Anjorin, calm down. I don't love you again. I only wait for Mayowa and Anna to finish school and start working. And I want to make their wedding gown. I want to sit at father for Anna. After that, I will discard you. But then, I can have their phone directly. I don't need to see you before I see them. Must send a voice notice. How to match a Jenny me? A funny girl. More video easy mo go. You're so funny, you know. How can I be your enemy? How can I be your enemy? You self think about it.
máa jẹ́ ní mi yìí má dé máa tẹ̀lé nígbà tí mi ya wèrè ẹ ti gbàgbé pé 2019 ní September tí wàhálà yín ṣẹlẹ̀ lórí social media yìí àwọn tá a dúró fún yín lélẹ̀ yìí ẹ ti gbàgbé ni láti 2019 September ẹ rántí mo sọ fún yín náà 2019 ni mo ti wà lẹ́yìn yín tí wàhálà ṣẹlẹ̀ lórí social media tẹ́ bá rántí tó wá pè yín tá a fi jọ sọ̀rọ̀ tí mo fi sọ pé who is this ó wà nínú mẹ́sẹ̀jì wa ẹ lọ wọ WhatsApp yín náà ẹ lọ wọ WhatsApp yín tí mo sọ pé who is this ẹ sọ pé Lizzy mo sọ wẹ́gbẹ́ kọ̀ yẹn ni 2019 mo ti wà lẹ́yìn yín so mo ò da yín mo máa yí fún yín gan lọ́wọ́ gan so mi ò ṣe ọ̀tá yín láti gbà yẹn ìsín 2024 abẹ́ẹ̀gì ẹ lọ bá dádì wa kó bá yín sùn dáadáa kẹ́ do yín kó fún yín ní pọ̀kìyàn. ṣé kò yẹ yín dídí sí i ṣé ó ti yẹ yín sí owó yẹn ó ti yẹ yín sí mo sẹ́ǹdì ẹ̀ sí lọ́dún bá ti pé torí owó olórí burúkú owó òfò owó àdánù torí ẹ̀ ló ṣe ń ṣe ṣóò mẹ́wàá fún mi tó ń ṣépè fáwọn ọmọ mi wá gba owó ẹ̀ padà ó lóun ò ní ìdí owó yẹn mo sẹ́ǹdì gbogbo receipt yẹn fún because I have them in my account when you send money to me I have your receipt do you understand or I just need to go back to my account and type your name that's it bank is going to send it to me back. owó tí ó wọ 2.5 million owó tá a bá round ẹ̀ up kò wọ 2.5 olórí burúkú ẹ̀ jọ àwọn tí ó súnmọ́ ẹ̀ àwọn tòṣì àwọn awáyé wá pòfo tó súnmọ́ ẹ̀ èló ló ti yáàdì sínú ayé ẹ̀ wàhálà kan sí mi mo di ẹni tó rẹ́rìn ayọ̀ lórí ẹ̀ daddy may God bless you ẹ jẹ́ wọn mo pé daddy thank you so much for warning me not to go back ó mọ gbogbo ìgbà tó ń pè mí mo gbé aago fún daddy daddy sọ pé never pick a call that you are a disaster in my life you are a disaster anybody that you go to their life you will be a disaster in their life and I hold on to daddy's life that is what o sẹ́ni tó lè súnmọ́ their life will be jeopardized kò sí their life can never be increased ó máa wà wọ́n máa wà decrease ni as you can see me I can never see you and say hello I will run away ma run away ni hello ẹjọ ṣé ti dé ni ṣé ti dé okay ẹ wọ bí bàtẹ bá ti wọ bí ẹ máa rí kíní bẹ́ẹ̀ all right then the customer mi ti dé ṣé kò yẹ yín sìn. sórí ìbílẹ̀ ìṣúná yẹn ó ń ṣe kọ́sà yìí lókè. You understand nǹkan tẹ́ ní nǹkan. Ó dùn gan. Ó jọ. I never pick his call anymore. I never pick a call anymore. He try his best for me to pick a call. Ẹ mọ̀ nǹkan tó fẹ́ bẹ̀rẹ̀. Ẹ rántí ìgbà tó gbé voice note kí ló kọ bọ̀bọ̀ ìwà àlùjọ wa. Ẹ mọ̀ àwọn nǹkan tí ó kọ́kọ́ play. Tálùjọ tó wá fún yín ní full download of the voice note. Tó ń bèèrè lọ́wọ́ àlùjọ. Ṣé òun máa ń pààyàn? Ṣé àwọn máa ń pààyàn lé àwọn? Ṣé àwọn máa ń bá tèèyàn jẹ́? Àwọn nǹkan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi nìyẹn. Kò mọ̀ yí pé wọ́n ti ní mi gbọ́dọ̀ gbé kọ̀lẹ̀ mọ́ kò yé ya o rí voice note yẹn wá play nǹkan tó fẹ́ o kí ni yẹn dùn ọ́ ẹ́ o lọ ṣe lọ bá àwọn òfò bí n pé o lò sí bí n pé awálé ayé má ṣe rere bí n pé pé mi gbé kọ̀lẹ̀ náà pẹ̀lú gbogbo àwọn tó lọ bá aláìní ò ní gbé kọ̀lẹ̀ ó ti tán fún ìyá ẹ̀ voice note tó ti gbà kí o tó ṣe 24 hours video yẹn òun ni voice note tó máa record last kò yé ya ẹ̀ àjọ ní lọ́wọ́ ni play oyi pé mi ò jí mi fún ẹ nìyẹn ó dùn ó jó oh smart you are a real failure original failure ni ó ní pé Gistlover ti plant èmi sínú ayé ẹ láti 2019 ní Gistlover ti plant èmi sínú ayé ẹ ìwọ àti same person tó pè ní Gistlover ẹ ti jọ wà láti 2019 torí December as about 2019 September ó ń bá Gistlover ṣe Gistlover tó sọ pé Gistlover ó ṣe birthday ní December 2019 ó celebrate yẹ olórí burúkú ni ó dẹ̀ sọ pé Gistlover ló plant mi sí ọ̀dọ̀ ẹ̀ láti 2019 ó lè wá lánàá mọ́tò máa fi kú gbogbo nǹkan tó ní máa tán mọ́ ẹ lójú mi àwa la máa padà rẹ́rìn àjò lé ẹ lórí ìwọ alákìsà ó máa di alákìsà gbogbo ọ̀rọ̀ tó ti sọ pátápátá Ọlọ́run ó bá má ti sọ̀rọ̀ jù ó mọ̀ pé òkò tó sọ títí ẹ ló máa ṣàmọ́lá wàláì ó máa ṣàmọ́lá málákò ni I'm telling you òye ya wọ́n ní pé kò tí ì tàn wàá sì jẹ́ bàbá ìyá jù yẹn lọ ìwọ ìkà gbogbo nǹkan tó mọ̀ ọ́ ṣe nílé ayé ni pé kó máa sáré
gbogbo àwọn tó ti sáré láti ṣèwà láàánú láti ṣe láàánú kó máa sáré kan ṣubú ẹ dákun gbọ́dọ̀ ṣerú ẹ ẹnikẹ́ni one way or the other tó jẹ́ pé omi lásán ló fún ẹ ó gbọ́dọ̀ béèrè ó gbọ́dọ̀ ro bí nínú ayé ẹni yẹn ó gbọ́dọ̀ ro èrò ibi kí ni mo sọ ó gbọ́dọ̀ ro èrò ibi sí ẹni yẹn ẹnikẹ́ni nílé ayé ẹni yẹn ti dé rẹ̀. nọ́mbà mi tí gbogbo ayé mọ̀ mi ò lo nọ́mbà yẹn mọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá rí mi pé ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ òfò ní wọlé tó yẹn ní rí bànújẹ́ bá mi share programu yìí káwọn èèyàn lè tètè ní nọ́mbà mi padà ẹjọ́ mo fẹ́ lẹ́dùnmarè bẹ̀yìn ẹ bá mi share nọ́mbà tí mo ń lò sóhun ló wà lójú screen mi ṣé wá rí nọ́mbà mi yìí ó tún wá ní instruction mo bẹ̀yìn ni mi ṣakọ instruction ẹ ò ju wípé èèyàn tó bá fẹ́ rajà àbò fẹ́ dàṣì mi lówó àbò olóró gidi sọ fún Yorùbá Nation ní kò ṣe kíni ní kò pè mí sí tó bá ti kọjá nǹkan mẹ́ta yẹn ẹgbẹ́ má pè mí ẹ̀ ní gbọ́mọgbọ́n ẹ̀ ní gbọ́mọ sí aburú ò ní ṣẹlẹ̀ sí yín ìdààmú ò ní wọlé tọ̀yìn nọ́mbà mi yìí tẹ́ wọ́n lójú screen yìí ó wà fún ẹni tó bá fẹ́ rajà ẹni tó bá fẹ́ dàṣì mi lówó mi ò jẹyàn gbèsè débi tí máa lẹ́ni tí mo jẹ́ ń gbèsè kó pè mí mi ò jẹyàn gbèsè ẹni bá fẹ́ rajà ẹni fẹ́ fún mi lówó àbẹ́ni tó ní ọ̀rọ̀ gidi tó máa wúlò fún ìṣerere ìrìn àjò Yorùbá ni kó pè mí sórí ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni ara ń kan mí nọ́mbà tó gbé lọ yẹn tí wọ́n rìpọ́ọ̀tù yẹn síìmù mi yẹn tí wọ́n rìpọ́ọ̀tù WhatsApp mo ti send mail send oríṣiríṣi respond tí mò ń gbà ni wípé mo go against community èmi ò sì mọ́rù community tí WhatsApp ní so ọláwọn ti ban díẹ̀ even kí n yọ kí n fi sínú another phone kò ṣiṣẹ́ náà ó wà ban wọ́n ti ban di nọ́mbà yẹn fún WhatsApp but mo ṣì ń gbìyànjú kọ́lọ́ ń fún mi ṣe ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tọ́lọ́mbà la máa rí gbà fáìn tí màá dẹ̀ rí gbà náà bí sí mi láì ó yí Ọlọ́run èyí ó ń ṣe kàfé mi oore lọ́ máa ń ṣe mí mo máa ń sọ gbogbo ìgbà so ẹ jọ̀ọ́ torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ reach out sí mi nọ́mbà tẹ́ wò lójú screen lẹ máa fi reach out sí mi gbogbo ẹ̀yin tẹ́ bá dẹ̀ túmọ̀ àwọn tó tún jẹ́ ìyá àti bàbá fún Lady K tí wọ́n nífẹ̀ẹ́ Lady K ẹ bá mi fún wọn ní nọ́mbà mi pé nọ́mbà tó ń lò sí ni nọ́mbà ò lọ mọ́ ẹ jọ̀ọ́ so gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn spiritual items wa gbogbo ẹ̀yin tẹ́ ti order tí mo ní kẹ́ lọ sanwó mi mọ̀ bí mo ṣe fẹ́ get nọ́mbà yín mọ́ one secondly mo mọ̀ pé orí WhatsApp mi ẹ náà mo máa ní ẹ send the receipt sí màá lè rí pé ti sanwó ọjà yín so àwọn tó bá ti sanwó ó pẹ̀lú nǹkan tó jẹ́ kó dùn mí tó bá send the receipt kò sí bí mo ṣe fẹ́ rí ẹ lè message but kò dọ́dọ̀ mi mọ́ mi ò rí lò mọ́ ti wà banned so message yín náà dẹ̀ jẹ́ kó yé yín pé kò ní deliver so kò sí bí mo ṣe fẹ́ ní contact àwọn èèyàn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi share program yẹn bá mi share nọ́mbà mi fún àwọn èèyàn pé nọ́mbà tí Lady K lónìí àwọn tó bá fẹ́ rajà àwọn tó bá fẹ́ dàṣì mi lówó tó rẹ́nu mi gbẹ nọ́mbà tó gbé lọ yẹn Ọlọ́run má mú wa ni òun mo fi ń ṣe business mi so abẹ́yìn tẹ́ bá fẹ́ sọ nǹkan tó wà important fún Yorùbá Nation ẹ pè mí sí now fún àǹfààní ẹ̀yin tẹ́ bá need our spiritual items ogun kan ò lè lẹ́lẹ́lẹ́ kí Jésù má ṣe ìrókò tó bá wá gbàbọ̀dé á máa gé ogun tó bá lòun ò ní ṣẹ́ àátúwá ránṣẹ́ lọ síbi tó máa ti ṣẹ́ by fire by force so gbogbo ẹ̀yin tẹ́ ní àdójúkọ kan tàbí méjì tẹ́ ń dojúkọ gbogbo ẹ̀yin tẹ́ ní ìdáwọ̀ kan spiritual tẹ́ lè lò either fún àánú ni àbí fún ìfọ̀kànbalẹ̀ ni àbí fún iṣẹ́ ni àbí fún ìṣẹ́gun àwọn nǹkan ìṣẹ́gun lóríṣiríṣi ló wà àwọn nǹkan míì wà back to sender ni àwọn nǹkan míì wà ẹ̀bẹ̀ àwọn àgbà àwọn nǹkan ìṣẹ́gun míì wà ẹ̀yọ́nú ni kọ́kọ́ dédé ríyàn báyìí kọ́ dẹ̀ máa bínú síyàn kéèyàn wà láàrin ọ̀rẹ́ kọ́ dẹ̀ máa kórìíra èèyàn kọ́ máa lára èèyàn kọ́ máa bínú síyàn kì í ṣe ohun tó dáa nítorí ìdí ìyàwó nǹkan ẹ̀yọ́nú tó máa yọ́nú sí yín tẹ́lẹ̀ lò ó wà kì í ṣe nǹkan tó pààyàn lára ẹ wo bí ilé ayé yìí dira o wọ́n tó bá sì dira yọ hóònù ayé náà là ń rí yìí o ayé àkàmàrà ayé ta kákákákáká àkátọ́ ayé tó gògògògògò tí ọlọ́pẹ ayé tẹ́nìkan kò lè rí díẹ̀ kọ́ lọ má jẹ́ káyé rí dí wa fún àǹfààní yìí tẹ́ bá wá nílò gbogbo àwọn nǹkan iṣẹ́ áìdà fún ìṣẹ́gun ni àbí àlákàlà bí ọfà àbí arọ́bí
àgbélépọ̀tà ẹ̀yọ́nú àwọn àgbà. Ẹ pè mí, ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show fún gbogbo àwọn spiritual products tí ẹ bá fẹ́ lò lóríṣiríṣi. Ṣé rí gbogbo àwọn nǹkan tí ẹ ń wò níbí báyìí, iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà nínú gbogbo ẹ̀. Iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá jẹ́ wẹ ìgúnwẹ ìpè ní ẹlòmíì wọ́n ti fi gégùn, ẹlòmíì wọ́n ti ṣépè fún, ẹlòmíì ò ṣẹ̀yàn o, wọ́n á dẹ̀ gégùn sáyé ẹ̀, á dẹ̀ máa bá yé. Ẹ jọ gbogbogbò yẹn máa ṣẹ́. Kò sóhun tí àdúrà tó ṣe kíni tó ṣe tì. Òun ní free from bondage. Gbogbo ẹ̀yin tó ti dè sínú ìdèkùn, àìdá ìgbèkùn ìgbéyàwó ni, àbí gbèkùn kọ́ ṣà máa gbowó lọ́wọ́ yín, kọ́ máa gbowó lọ́wọ́ yín, àbí gbèkùn tí ò tiẹ̀ ṣàrẹ̀ kan, any bondage tó bá dè yín mọ́, ohun tẹ́ máa fi wẹ̀ nìyí tí gbogbo ìdè yẹn máa já. Àwọn kan free from bondage yẹn pọ̀ oríṣiríṣi. Èyí tẹ́ bá ti fẹ́ ni, èyí tó bá ti máa ṣiṣẹ́ fún yín, tẹ́ bá ti ṣàlàyé Lady K nǹkan báyìí ni mò ń là kọjá, nǹkan báyìí ni mo fẹ́. Ẹlòmíì sì wà ó mọ orú nǹkan tó yẹ kóhun lò, ó mọ̀ bóyá ìyọnu ló yẹ kóhun lò, káyé máa yọnu sóhun, kọ́yé kanra mọ́ òun bí ajé ilé ìkuru mọ́. Ẹlòmíì mọ̀ bóyá kóhun lo àrìnà kórè, ọṣẹ àrìnà kórè, gbogbo ibikíbi tó bá ti ń dé báyìí kó ṣàmárà àánú gbà kó máa kó ire ní gbogbo ọjọ́ ayé tiẹ̀. Ẹlòmíì sì mọ̀ ohun tó yẹ kóhun lò, bóyá àwọn nǹkan tó máa stop ogun àmúbọ́, kéèyàn máa lé nǹkan títí kọ́wé èèyàn tó kó dẹ̀ tún bọ́ mọ́yàn lọ́wọ́. Àwọn nǹkan tẹ́ lè lò láti fi dẹ́kun gbogbo àwọn nǹkan burúkú bẹ́ẹ̀ yẹn ó wà. Bákan náà sì làwọn nǹkan tẹ́ lè lò láti fi rí ire àti àánú gbà lọ́dọ̀ Ọlọ́run alààyè àti lọ́dọ̀ ènìyàn, òun náà wà. Gbogbo ẹ̀yin tẹ́yẹ pé cool money lẹ́fẹ́, owó ìfọ̀kànbalẹ̀ tí kì í ṣe owó burúkú, owó gbóná, owó tí ò ní jẹ́ kẹ́ ní ìsinmi láyé yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí nǹkan tẹ́ lè lò fún, ẹ pè Lady K Ìfẹ́ Olúwa show. Ẹ rí wípé Jésù lọ́ba, kò sì ní dójú tì wá, kò ní fi wá fáyé mú láṣẹ Ìdùmarè. Lẹ́yìn ẹ̀yin tẹ́ bá tún wá nídìí àwọn ọ́ìlì àánú, ọ́ìlì ìṣẹ́gun, ó wà available. Àwọn nǹkan tẹ́ lè lò fún ọfà, ó wà available. Bákan náà àwọn lọ́fíndà lóríṣiríṣi, kò sí irú lọ́fíndà náà, kò sí iye tẹ́ fẹ́ tẹ́ ní rí lọ́dọ̀ Lady K Ìfẹ́ Olúwa show. Kò wá sí country tẹ́ tún wá wà tí mi ò ní bá yín send ọjà sí. Any country tẹ́ bá ti wà, ẹ̀yin ẹ pè mí, màá bá yín send. Ẹ ṣáà ti send address yín àti postal code yín, ó máa dọ́dọ̀ yín. Àdúrà gbogbo wa gbà. Mo gbà ládùúrà lórúkọ Jésù. Gbogbo bí tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀, ẹni mímọ́ Ísírẹ́lì, àpáta ayérayé tí ẹnikẹ́ni kò lè rí ìdí rẹ̀, á bá wa bò orí òtúra sí. Àárẹ̀ àánú gba ọkàn wa balẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí, kò yí padà. Jésù Olúwa wa, àmín àmín lórúkọ Jésù. Next one, ẹ wá ra wig. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra wig, àkọ́kọ́ mo dúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ bá mi ra wig. In fact, ẹ̀yin mọ́mì mi, ẹ̀ ń jọ mí ní ojú. Àti dádì mi náà tí wọ́n ra wig fún mọ́mì mi, torí mo ti ní dádì kan táwọn náà bá mi ra wig fún mọ́mì mi. Ìyẹn ìyàwó wọn ni mo mí nìyẹn o. Wọ́n ra wig fún wọn, so I was so happy. Dádì lágbára Ọlọ́run, ẹ̀ ní wá mọ́mì tí mọ́mì ò dẹ̀ ní wá ẹ̀yẹn náà tì. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ tí rà, ẹ wá bá mi rajà. Gbogbo ẹ̀yin mọ́mì tẹ́ wá tún wá bá mi ra wig. Mi ò mọ bí mo ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ kàn ń jọ mí lójú ni. Ẹ kàn ń múnú mi dùn ni. Ayọ̀ ò ní fi ayé yín sílẹ̀. Ìdùnnú ò ní fi ilé yín sílẹ̀. Ògo yín á máa tọ̀ sí. Àwọn ọmọ yín ò ní dológo àná. Májẹ̀mú ibi lórí ayé yín, ọ̀run á yí dànù. Ẹ̀jẹ̀ Jésù á bàjẹ́. Ẹ ṣé gan, mo mọ̀ lórí o. Kò sí ohun tí mo advert tẹ́ patronize. Ẹ kàn ń jẹ́ kí n kàn máa jókòó, kí n kàn máa fojoojúmọ́ ro àròjinlẹ̀, kí n mọ̀ dúpẹ́. Ẹnu ọpẹ́ gbogbo yín pátápátá tẹ́ patronize mi, ẹnu ọpẹ́ yín ò ní kàn. Lágbára Ọlọ́run. Níwọ̀nba àgbà tí mò ń wo bẹ́ ṣe ń bá mi rajà, tí mo sì ń dúpẹ́ fún Ọlọ́run, ẹnu ọpẹ́ gbogbo yín ò ní kàn. So gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra wig, mo láwọn fine wig, mo láwọn ní coils, mo lò kan lánàá, very beautiful. Mo ní irú ẹ̀. Ẹ̀yin tẹ́ bá wo program tí mo ṣe lánàá, ẹ lọ wò ó. Mo display àwọn wig lóríṣiríṣi. So mo láwọn wig lóríṣiríṣi, mo láwọn braid, mo ló ní coils, mo ní tí òṣò ní coils, mo ní wọn lóríṣiríṣi. Ó pọ̀, ó yapa, ó ti bá. Ẹ pè mí lórí WhatsApp number tẹ́ wò lójú screen yìí. A jọ ṣe fídíò kan, máa display ọjà fún yín, ẹ select. Ẹni fẹ́ ra wig méjì, ra wig mẹ́rin. Torí pé kí ni àlùbáríkà ló ṣe kókó ju àwọn wig mi kẹ̀dẹ̀ níwọ̀n, kì í ṣe gbàrọ̀gùdù, àwọn confirm wig. Òun ni mò ń tà. Àwọn woman hair original, gbogbo ẹ̀ ló wà ń bí báyìí. So bí ẹ ṣe jẹ́ nìyẹn. Lẹ́yìn yẹn, aṣọ ọdún tẹ̀ ti dé tán. Ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin dádì mi,
a ní báwọn wà kísà lẹ́yìn ọdún aṣọ la máa wọ̀ wo aṣọ ẹ wá bá mi ra aṣọ ẹ ṣàánú mi ẹnu mi ti gbẹ ẹ wá bá mi ra aṣọ ẹ jẹ́ bá mi share ètò yìí mo fi abiamọ ayé àtọ̀run bẹ̀ yín gbogbo ìṣẹ̀dá tó wo prógráàmù yìí mo fi Ọlọ́run tó ní ẹ̀mí yín bẹ̀ yẹn bá mi share ètò yìí ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ mọ̀ pọ̀ online báyìí náà ni mo ti ń tajà inú ilé ni mo wà so àwọn tó bá wo prógráàmù tó bá rí náà lọ́ máa ṣe kí ni lọ́ máa pè mí Lady K mo fẹ́ nǹkan báyìí Lady K mo fẹ́ nǹkan báyìí gbogbo ẹ̀yin tẹ̀lé ń ṣàánú mi láti bá mi share prógráàmù ẹ mọ̀ mí o ṣùgbọ́n Ọlọ́run ṣe kí ni ó rí yóò sì rí mi ó sì mọ ibi tó máa ti sọ fún yín lọ́nà àrà ọ̀nà ìyanu nítorí gbogbo ìgbà ni mò ń sọ fún Ọlọ́run pé gbogbo àwọn tó ń ràn mí lọ́wọ́ Olúwa ràn wọ́n lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá mi share program ìrànlọ́wọ́ lẹ̀ ń ṣe fún mi oore lẹ̀ ń ṣe fún mi so ó sì di dandan kọ́ lọ́run mi kò dà mí rí Jésù mi Jésù tèmi tí mò ń sìn bàbá o kábíyèsí Elédùmarè kò dà mí rí so mo sì nígbàgbọ́ wípé gbogbo ẹ̀yin tẹ́ bá mi share program mi lọ́run máa tarí oore sí ìrànlọ́wọ́ Ọlọ́run á máa wá yín rí ògo yín á máa tàn sí níwọ̀nba ìgbà tí onímájẹ̀mú ọba àwọn bá fi ayé mi Lady K dára ire Ọlọ́run á bá mi fàyè gbogbo yín dára ire tọmọtọmọ Ọlọ́run ò fàyè mi dára ìbànújẹ́ o ó ti gbà tó mú mi ní 2021 nígbà tí mo lè sọ pé mo rí ìbànújẹ́ jù láyé mi nìyẹn mo jọ̀wọ́ ẹ̀mí mi fún ikú Bible sọ fún mi ó ní ìwọ kì yóò kú bí kò ṣe yíyẹ kí wọn kó lè máa ròyìn iṣẹ́ Olúwa yẹn ni mò ń ròyìn báyìí ẹni tó ti kú ni ò sí rètí fún mọ́ èmi rí ní ìrí ìbànújẹ́ ṣùgbọ́n Olúwa sọ pé kì í ṣe ìbànújẹ́ ẹ gbọ́ ni olórí àfi ẹlòmíì pamọ́ káyé má bá fi pamọ́ tó bá jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ 2021 yóò ṣẹlẹ̀ bóyá mo gbé báàgì mi pé mo fẹ́ travel padà tí plane bá já ńkọ́ kí ni mo fẹ́ ṣe àbí tí n bá kó sọ́wọ́ kidnapper so orí àfẹlòmíì pamọ́ káyé má bá fi pamọ́ mo dúpẹ́ fọ́lọ́run wípé Ọlọ́run fi mí pamọ́ kò jẹ́ káyé fi mí pamọ́ síbi táyé ò ti ní gbòòrò mi mọ́ tí ń ṣe ní ìkòtò so Ọlọ́run tó wá ń ṣe fún mi yẹn ó di dandan gbogbo ìgbà tí bá sọ pé Olúwa gbogbo àwọn tó ń ṣàánú mi bá mi ṣàánú fún wọn ó di dandan máa bá mi ṣàánú fún yín gbogbo ẹ̀yin tẹ́ bá mi share program ọ̀hún á bá mi ṣàánú fún yín ọ̀hún á bá mi súre ìbùkún sáyé yín ẹ̀ lálùyọ̀ ẹ̀ débi gíga ẹ jọ̀ọ́ ẹ bá mi share program mi ẹ bá mi tẹ top up ẹ bá mi tẹ like ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ bá wá fẹ́ ra aṣọ ẹ pè mí mo láwọn earring fine design àwọn new arrival fine jewelries gbogbo ẹ̀ ni mo ní aṣọ tó fine pọ́ọ̀sì tó fine gbogbo ẹ̀ tó fine bákan náà product iléeṣẹ́ TL Natural Aba mo ti fẹ́ gbàgbé it is well òun ni manpower fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ dóbò dáadáa abẹ́yìn tẹ́ bá fẹ́ dóko dáadáa ẹ rà fún dádì àbí fún ọkú wọ́n á dó yín dáadáa Ọlọ́run alààyè ń gbọ́ mo fọ́nà tó ní ẹ̀mí mi búra wọ́n á dó yín kọjá bẹ́ ṣe expect òun nìyí jẹ̀díjẹ̀dí lélẹ̀ ẹ̀yin tí jẹ̀díjẹ̀dí ti pa oko yín jẹ̀dí yẹn máa disappear ẹ máa ya gbogbo ẹ̀ dànù àtọkùnrin àtobìnrin ògùn jẹ̀dí lélẹ̀ ó máa flush gbogbo jẹ̀díjẹ̀dí tó wà lára yín ó máa flush ẹ̀ dànù bákan náà ògùn diabetes gbogbo ẹ̀yin tẹ́ bá ní diabetes láti iléeṣẹ́ TL Natural Aba ni ògùn diabetes rẹ̀ á jẹ́ bí dọ́rẹ̀ẹ́ ó yà mí lẹ́nu àwọn èèyàn confam wọ́n testify sí yes òun ló jẹ́ kó kàn tèmi gan balẹ̀ láti lè ṣe kíni láti lè máa tà láti lè ní kọ́kọ́ ránṣẹ́ sí Canada kí n bá wọn ta fún àwọn tó fẹ́ máa rà látọwọ́ mi òun nìyí any country máa bá yín send ẹ̀ sí any country ó máa débẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn bákan náà má wàá gbàgbé gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sí Nàìjíríà tẹ́ ní apartment tẹ́ máa lọ́ọ̀jì sí apartment yẹn wà ní just 2 minutes drive sí International Mohammed Airport very fine place 24 hours light 24 hours internet wonderful nílùú Nàìjíríà ní ìrírú ẹ̀rí íńtánẹ́ẹ̀tì wà 24 hours kó lọ washing machine wà àwọn workers wà ń bẹ̀ ẹ lè lo 2 months ẹ lè lo 3 months as much as you like 3 bedroom wà ń bẹ̀ 2 bedroom wà ń bẹ̀ a room self wà ń bẹ̀ kitchen wà everything gbogbo kitchen materials gbogbo ẹ̀ ló kún bẹ̀ tẹ́ máa lò so ẹ̀yin tẹ́ bá need just 2 minutes drive sí International Mohammed Airport ẹ̀yin tẹ́ bá need apartment yẹn ẹ̀yin náà pè mí kí n fún yín ní phone number wọn kẹ́ pé wọn kẹ́ tètè book ẹ̀ sílẹ̀ because èrò pọ̀ o so kẹ́ lè tètè book ẹ̀ sílẹ̀ títí yín mo dẹ̀ assure yín pé ẹ ní sanwó kẹ́ má rí bẹ́ẹ̀ wọ̀ kò ń ṣe bí tẹ́ máa sanwó tẹ́ ẹ̀ ní rí wọ̀ mo volunteer ara mi mo ṣe onídùúró
because ibẹ̀ jẹ́ ibi tó dá ẹ mọ̀ pé mi ní gbé nǹkan burúkú nǹkan tó máa borúkọ mi jẹ́ mi ní gbé wá fún yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi. It's a very nice place, very beautiful place tó dẹ̀ fini lọ́kàn balẹ̀, security wa everything ó wà okay. So bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé gan, mi ò ní wá yín tì. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube Baby of Yoruba Nation. Lady K Ìfẹ́olúwa show. Ẹ bá mi subscribe sí YouTube mi, kẹ́dẹ̀ tán notification bell, kẹ́dẹ̀ bá mi share ètò ojú òní tí ẹ ní gbọ́mọ gbìn ẹ ní gbọ́mọ ṣe. Má dẹ̀ gbàgbé láti bá mi tẹ top up. Ire o.